fọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fẹ́ tó kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pẹ́lẹ́ ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìn àjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe yín pé sá. ó pe otun lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. gbogbo tí Kùránì àti àdìsá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú. torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún. ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. wò ó kò sáyé àǹkà tíkẹ́ fọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah ní oṣù Rabiul Awwal tá a gbéra umrah ní oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìn àjò àjò tẹ̀yìn máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 Haji Mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́tọ́ ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé Ànábì kó tún máa bá wọn sàbí Ànábì àtẹni tó nífẹ̀ẹ́ Ànábì tó tún gbọ́ Ànábì sọ pé tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. ìyọ́nú ọlọ́run má ṣe jẹ́ ó máa bá gbogbo wa gbé adẹ̀kú ojúmọ́ ẹ̀yin tẹ́ ń lọ bí iṣẹ́ ọlọ́njọ́ má ṣe yín lẹ́rú iṣẹ́ àwọn tó dẹ̀ ń tajà ọlọ́run o má ṣe yín ọlọ́run jẹ́ ẹ máa tà má jẹ́ lọ sọ́jà dé pé apàtẹ má tà ọlọ́run ní fi ṣàdánwò fún yín o àgbàná àrí ìtò ná pé ẹ wá lọ sọ́jà ẹ wá pàtẹ ẹ bá ṣe lọ ọlọ́run la ṣe bọ̀ báwọn ṣe iná lè ní ṣe ọlọ́run o bá wa dágbà dáadáa padà fáwọn tí ẹ pé kù díẹ̀ káàtó fún ọlọ́run jọ o má ṣe ìṣíjú àánú ẹ̀ wo gbogbo wa yọ́nú sí gbogbo wa. láàárọ̀ yìí Sheikh wa Musliudeen ọ̀sẹ̀ tó kọjá bátìrì àfáà mi kú àwa lè sọ lẹ́ni o ìtara wà lára wa lọ́sẹ̀ tó kọjá o lórí iná tó ń mú lọ Sheikh Musliudeen ṣáwọn nípa fún iná ládùúgbò yìí ẹ bá wa sálámọ̀ sáwọn ará ilé. alhamdulilayi wọ́n gbìyànjú díẹ̀ naam asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. sọ fún yín ná ẹni ná báyìí. wọ́n ti mú lọ. an keshe wuta ko an keshe wuta àwa an ka wuta. an keshe wuta wọ́n ti mú lọ lágbàá. wọ́n ti ọ̀nà ti paná o sẹ́yìn náà ń gbọ́ kò tún síná kí ló dé bọ́ ṣe wọ́n máa paná wọ́n á tàn ìtara last week ni pé ẹ̀yin ìjọba ẹ̀ bá wa tàn náà ọlọ́ba má ṣe ṣíjú àná òwò ṣéèkì wa ohun tó ń bá wa sọ lọ́sẹ̀ tó kọjá orí ẹ̀rọ náà máa padà sí nípa ọ̀rọ̀ endowment nínú ìsìláàmù ìmá gbìyànjú sẹ́sìn àbí báwo lẹ ṣe pé ẹ ṣàlàyé ẹ̀ fún àjọ pé mi ò kéwú dé bẹ́ẹ̀ àbí wáfù tó bismillah ustaz. alhamdulilayi rabbil alamin rabbil khalaiki ajmahin wasalatu wasalam ala sayyidina wa habibina muhammadin abduhu wa rasuluhu sallallahu alaihi wasallam wa man tabi'a sunnatahu bi ihsan ila yawm al-qiyamah amma ba'd. gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra wa níjẹjọ nípa ohun tí a ń pè ní al-waqfu fil islam endowment nínú ẹ̀sìn islam. endowment yìí a sọ fún wa pé ó ní ṣe pẹ̀lú ká ṣe ìtọrẹ àánú ṣùgbọ́n ìtọrẹ àánú yẹn ó yàtọ̀ sí sọ́dápọ̀ ó sì tún yàtọ̀ sí zakat torí pé òun tún ní ọ̀nà tí Allah gbé kalẹ̀. so wákàfù òun ní pé kéèyàn ní property ó wá wò pé property yẹn òun mọ̀ọ́mọ̀ gbé property kalẹ̀ fún tọlọ́run torí tọlọ́run ló ṣe gbé kalẹ̀. àwọn tó wá gbé property yẹn kalẹ̀ fún ó ní kí wọ́n máa mójútó ohunkóhun tó bá jáde lórí ẹ̀ kọ́ máa fi ṣe nǹkan míì ju wípé kí wọ́n máa fi àwọn aláìní lọ́wọ́ lọ. so irú property yìí ó ti kúrò ní tẹ́ni yẹn ṣùgbọ́n òun ní òní commission rẹ̀ látọjọ́ ayé ẹ̀ tó ti ṣe yẹn náà ní ó ti mọ gbẹ̀san tó tó wájá sí pé nígbà tó wò ní wúlò mọ́ illa man ata Allah bi qalbin salim ìjọ tó wò tún ní kíní wọn máa wúlò fún títí di ìjọ tí gbogbo àfi lọ pàdé lọ́dọ̀ Ọlọ́run.
so òun ni ohun tí a ṣàlàyé pé ó ń jẹ́ wákfù. Wákfù yìí a lè jẹ́ kó yé wa pé monetary aspect tí gbogbo wa máa ń rò tó jẹ́ owó, ìyẹn kọ́ ni nǹkan ọ̀ní táwa ní ọlọ́run fún yàn ní nǹkan ọ̀ní, ọlọ́run rọ̀ yàn lọ́rọ̀, so owó nìkan kọ́ ni, so tí owó wà nínú ẹ̀, ṣùgbọ́n tí ẹ bá ti ná owó ẹ ti ná ó ti tán ó ti lọ nìyẹn. Ṣùgbọ́n nǹkan tọ́lọ̀ ń bùn yàn tó ń jẹ́ nǹkan ọrọ̀ bí èèyàn lọ́gbà oko, èèyàn kọ́ library kalẹ̀, ó kó àwọn tírà ẹ̀sìn síbẹ̀, ó ní káwọn èèyàn máa wá kà lọ́fẹ̀ẹ́, káwọn kan dẹ̀ máa mójútó, ó kọ́ ṣọ́ọ̀bù sí tòsí ibẹ̀, àwọn ṣọ́ọ̀bù tó kọ́ síbẹ̀ náà ó ní kó fi rent, owó tó bá rí bẹ́ẹ̀ kọ́ máa fi maintain library, kó máa fi sanwó àwọn òṣìṣẹ́ tó wà ńbẹ̀. Èèyàn wò pé kò sí tọ́nà tó dẹ̀ dá wáyé ju ẹ̀sìn lọ, ẹ̀sìn táwọn wá ṣe yìí mọ́ṣáláṣí láti mọ kírun fọ́lọ́run gẹ́gẹ́ bá Ànábì ṣe kọ́ wa, mọ́ṣáláṣí ni wàá sí ládùúgbò tó já àwọn èèyàn yà yìí kí ẹ̀ wá kọ́ mọ́ṣáláṣí, so irú mọ́ṣáláṣí ẹ̀ wá kọ́ yẹn pé torí tọ́lọ́ àti tànábì lòun fi gbé mọ́ṣáláṣí kalẹ̀ káwọn mùsùlùmí lè máa rí bí sin lọ́hùn níbẹ̀. So irú eléyìí a sọ fún wa níjẹjọ wípé òun ni wọ́n pè ní endowment, òun ni wákfù. Bẹ́ẹ̀ náà ni wípé èèyàn kọ́lé kalẹ̀, ó wà wípé ilé tó ń kọ́ kalẹ̀ yìí ohun tó ń fẹ́ ṣe pẹ̀lú lẹ́yìn ni wípé òun fẹ́ fi ran àwọn aláìní lọ́wọ́, òun sì ti gbé kalẹ̀ káwọn kan mọ òun ẹ̀ ń trọ́ọ̀sì sáwọn kan lọ́wọ́ kí wọ́n máa ṣe báyìí nìkan ṣe máa ṣètò yẹn. Àwọn tó lẹ́yìn trọ́ọ̀sì lé lọ́wọ́ yẹn ohun tó bá pa wọ́n láti pé báyìí nìkan ṣe ìlànà ẹni wọ́n á máa tọ̀, so wọ́n á dẹ̀ máa ti bẹ̀ fún àwọn èèyàn nílé tí wọ́n mọ̀ gbé lọ́fẹ̀ẹ́. So a ti sọ fún wa pé endowment nìyẹn. Kéèyàn gbẹ́ kànga, kéèyàn gbẹ́ bọ́ọ̀, kéèyàn tún gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ olóore tó já sí pé bíi property èèyàn nìyẹn máa fi ṣe, èèyàn á gbé nǹkan yẹn kalẹ̀, so tí ò sì ní gba owó lórí ẹ̀, ọmọ rẹ̀ ò ní lè jogún ẹ̀ mọ́, ò ní lè bùnyàn, ò ní kó lè kí wọn náà tún gbà mọ́. So eléyìí ni ohun tí à ń pè ní endowment. Torí pé dájú máa mọ ìwúlò endowment yìí àgbẹ̀ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a kà níjẹjọ tí Ànábì ní tí èèyàn bá ti kú kò sí tó wúlò fún yàn láyé mọ́, ó ní nǹkan mẹ́ta ni. Ó dárúkọ sadaqatu járíyà wípé sàárà tí ó mọ ṣàn tí ò ní dúró gbà kan. Irú sàárà òun ni sàárà náà òun ni kéèyàn gbẹ́bọ́ wò, bí ká dín kàrà kọ́, tẹ́ bá dín kàrà ẹsẹ̀ kẹtọ́ bá di jàkàrà tó di tán náà nu ládà kò tún ní ṣẹ́kù mọ́tẹ́ mọ́rí ládà mi ò yíhun ti lọ nìyẹn. Oúnjẹ wọn máa jẹ́ tán nísinsìnyí, ṣùgbọ́n tó bá já sí pé lápẹ̀jù ní ọgbà oko wá gbé ọgbà oko yẹn kalẹ̀, ọgbà oko yẹn á máa jẹ́ oko, ṣùgbọ́n àwọn èrè tí wọ́n bá rí ń bẹ̀ òun ni wọ́n máa lò tí wọ́n máa fi ṣe ìtọrẹ àánú fún àwọn tó ní kí wọ́n máa fi ìtọrẹ àánú fún pé àwọn tálákà báyìí ní kẹ́ mọ́ ná fún, ẹ jẹ́ káwọn fámìlì mi náà kọ́ wà náà tí wọ́n máa jàǹfààní ń bẹ̀, kò ṣe tèmi mọ́ ti di tán lọ́hùn. Àwọn tó ṣiṣẹ́ ń bẹ̀ ibẹ̀ làwọn náà ti máa mú sálárì títí wọn. Irú ìyẹn òní sadaqatu járíyà rí pé a máa ń pè ní àwọn olóyìnbó máa ń pè ní ongoing charity. A máa lọ sàrà yẹn a máa lọ kò ní dúró. Nǹkan tó bá ṣe lóṣù yìí wọ́n á ti ṣe lóṣù tó ń bọ̀, tó bá ṣe lóṣù tó ń bọ̀ wọ́n á ti ṣe lóṣù tó ń bọ̀. So every now and then ni kí ni a máa renew ara ẹ̀ tí wọ́n máa fi rí ládàá. So a máa ń pè ní tahadis, abusu, wakfu. So àwọn synonyms yẹn nìyẹn. Mutaradifat o lè pè ní abusu, o lè pè ní wakfu, òun náà ṣe kankan náà ni wọ́n ṣe ń sọ. Ṣùgbọ́n lọ́rọ̀ Ànábì lápèjúwe a sọ fúnra ń jẹjọ pé ẹni tó bá lówó lọ́wọ́ tó wá mú owó ẹ̀ tó fi ṣe ìgbìyànjú tó ní mímọ̀ ẹni tọ́lọ̀ fún ní mímọ̀ tó wá fi ìmọ̀ yẹn tó fi ń kọ́ àwọn èèyàn tó ń gba owó ẹ̀tọ́ ẹ̀ ni. Bọ́ wá mọ̀ pé òun fẹ́ ṣàwọn ọkàn lẹ́sẹ̀ àwọn òní gbowó lọ́wọ́ wọn. So irú àwọn tó ṣàlẹ́sẹ̀ àti ògbó lọ́wọ́ tó ń kọ́ wọn yẹn ó kọ́ wọn lọ́fẹ̀ẹ́ nìyẹn. So irú ìtọ́ ṣe sadaqatu járíyà nìyẹn náà. So nígbà tí wọn náà bá sí mọ́ àbí òwà náà gbogbo àtàwọn ọmọ yẹn bá ń lo ẹ̀kọ́ yẹn tó ń wúlò fún wọn tó yẹ pé ọ̀fẹ́ ni wọ́n kọ́ wọn, irú àwọn yẹn sadaqatu járíyà ní commission àmọ́ àbá wọn náà bó ṣiṣẹ́ olóore. A dẹ̀ sọ fún wa náà àyà tí a kà fúnra wa níjẹjọ, ṣùgbọ́n kí tó lọ bẹ̀ ó yẹ kí mùsùlùmí mọ̀ wípé Ọlọ́run ló ṣe ètò ayé bó ti ṣètò ẹ̀. Ètò tọ́lọ́run wá ṣe fáyì sínú ayé òun ni pé ó ṣì àwọn kan ní ọlọ́lá, ó ṣì àwọn kan lólówó fún alárìsìkí, àwọn abọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn wọ̀n déédéé ni òun Ọlọ́run bá aláàlú fún wọn lọ́rọ̀ náà, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó yẹn trust yẹ sí kí ẹ̀ títí wọn ni.
ó dẹ̀ fẹ́ kí wọ́n ná nínú àwọn ọ̀nà tó máa gbà ná ọlọ́run pàpè mọ́ra owó pòun lòun lówó ọmọ èèyàn kan ló ní òun kàn fi wá ṣe àléfà síbi di owó yẹn ni nínú àyàtà kàńjẹjọ a máa gbọ́ yé pé ọlọ́run ní nínú Suratul Hadid àyà 7 ọlọ́run ní wa anfiqu mimma ja'alakum mustakhlafina fihi ọlọ́run ní ẹ ná nínú owó tá a fi ń ṣe àléfà lé lórí ọlọ́run jẹ́ kó yọ àgbẹ̀ owó yẹn ń kọ̀ kó sí wa lọ́dọ̀ ní akọ́lá ní òun ọlọ́run lòun ní a tún sọ níjẹjọ wípé ọlọ́run sọ ní Suratul Baqara àyà 3 wípé ọlọ́run ní alladhina yu'minuna bil ghaib ọ̀rọ̀ géèbù pọ̀ ṣùgbọ́n àlọ́bẹ̀ torí pé ọlọ́run sọ wípé àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí kọ̀kọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ yìí ń pọ̀ bákan náà ni pé wáyé kí mo sọ̀lá àwọn táwí yìí wọn rí nǹkan ṣe ju tọ́lọ̀ pa aláṣẹ lọ ju pé wọ́n ń kírun fún ọlọ́run ọba àdá wà ní marzakinahu ọlọ́run wa nínú tá a fi rọ̀ wọ́n lọ́rọ̀ yóò fi kú àwọn náà nọ́nà ìyẹn jẹ́ kó yé wa wípé gbogbo ohun tó bá achieve lẹ́ni nínú wealth ìwọ kọ́ ló ní ọlọ́run ló ní torí pé ọlọ́run ní mímọ́ razakinahu nínú tá a fún wọn yóò fi kú àwọn náà wá ná àgbọ́yé owó wọn máa direct wọn àwọn ni wọ́n ń direct owó Allahu Akbar torí àwọn kan fún àwọn ló ń direct wọn irú wọn ní náwó làwọn ṣùgbọ́n tó bá já sí pé wọn ló ń direct owó tọ́lọ́ wọn ò jẹ́ kí owó jọ̀gá lé lórí yóò mọ náwó náà síbi tọ́lọ́ ní kó ná sí. bákan náà ọlọ́run ní wàlá tusrifu ẹ má nọ́nà kùnà iná àpà ẹ má náwó fẹ́ lórí ẹ má fowó ṣe patí ẹ má yẹyìn òkú padà àwọn nǹkan gidi tẹ́ ẹ máa fi owó ṣe tẹ́mi ọlọ́run á dẹ̀ sọ yín lẹ́sùn ẹ̀ ó wà nílẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run dẹ̀ kúrò sákìyèsí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ní torí pé ọlọ́run láì sí bóni musrifin owó tó ná fẹ́ lérè yẹn ìnákùnà ló ná òun ò ní sọ ẹ́ lẹ́sàn yìí tó lọ́ bí ṣòkú torí kò sí nínú ẹ̀sìn tọ́lọ́run pa ẹ́ láṣẹ òun ò ní ní ládàá bẹ̀ ṣùgbọ́n àwọn ìjọba ná sójú ọ̀nà tọ́lọ́run ní kò ná sí èèyàn rẹ ló jẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sì gba ládàá ní ayé àti lálìkì àmọ̀ ọlọ́run ọba àlá ó tún sọ nínú súrà míì ọlọ́run ní yá àjọ alladhina amanu ọlọ́run ni mo pè yẹn nígbàgbọ́ òdodo irka'u ọlọ́run ní ẹ̀tẹ̀ kọ̀kọ̀ fẹ́ mi ọlọ́run wasjudu ẹ má forí balẹ̀ fún nǹkan mi jẹ́ ní ọlọ́run lọ wa'budu ẹ má jọ́sìn fún nǹkan mi ju ọlọ́run ọba àlá lọ torí pé ọlọ́run torí ẹ̀dá yín gan náà nu wa'budu rabbakum ọlọ́run yín ní kẹ́sìn waf'alul khayr ọlọ́run ní ẹ máa wá ṣiṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ ní endowment wà la'allakum tuflihun kí lọ́jọ́ ká ní kí ẹ máa ṣiṣẹ́ rẹ̀ kẹ́ ẹ lè bá aṣọ oríire ní o kẹ́ ẹ má bàa ṣorí ibú owó ní kọ́rú náà ní tàbí Musa ní ọ̀nà tí ò ná tó fi ṣorí ibú fìrí àwọn ọ̀nà ọlọ́run dá tó fi wá wo rẹ̀ pé òun ló kù tó ń wọ́n mọ̀jọ́ lọ́hùn bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ èèyàn tọ́lọ́run fún lówó tí wọ́n fi ṣe rere tó já sí pé orí ibú ló padà gbẹ̀yìn ayé wọn kọ́lọ́ mọ́ ṣe tiwa bẹ́ẹ̀. àmín o. kó má bàa wá rí bẹ́ẹ̀ then nínú àwùjọ wa ọlọ́run ò fẹ́ kí òṣì kó mú wa lẹ́wù ọlọ́run fẹ́ kí gbogbo wa ká máa ríra wa kínú wa máa dùn síra wa ọlọ́run dẹ̀ fẹ́ ká rí owó ká rí owó ṣe gbogbo ohun tá a fẹ́ ó wá ti torí ẹ̀ gbé ètò kalẹ̀ torí pé kí ni àwọn kan wà ọlọ́run lóye ti ṣe ọdún lọ́wọ́ láti kékeré tí wọ́n sì fi dàgbà bí wọ́n ti ní náà nù irú àwọn eléyìí ọlọ́run fẹ́ kí wọ́n ná owó wọn nítorí pé àwọn kan wà tó já sí pé tí wọ́n náà bá ń ṣe àmójútó bí tí wọ́n náà ṣe máa dáa tó ń fún wọn tó ń kọ́ bí wọ́n ṣe ń pa ẹja tó ń fún wọn ní nǹkan ọ̀rọ̀ ó fún wọn lápò rẹsì oníkan máa lọ gbà lóṣooṣù níbi báyìí wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n gbà commission ló máa jẹ́ fún wọn ó ti ń ra àlìkè àmọ̀ kalẹ̀ fúnra ẹ̀ torí pé nínú sẹ̀búrà tọ́lọ̀ fún Dawud anabi Dawud alayhi salatu wassalam ọlọ́run ní alimalu mali ó ní owó tẹ́rí yẹn owó wọn ọlọ́run ni walijannatu jannati alijanna tẹ́rí yẹn alijanna wọn ọlọ́run ni fashtaru jannati bimali ẹ̀rọ alijanna ẹ̀mí ọlọ́run pẹ̀lú owó ẹ̀mí ọlọ́run ó lè ní pé alijanna gan èèyàn ṣiṣẹ́ fún ni ọlọ́run ti wá kọ́ ọlọ́wọ́ ní ohun tí ó fi gẹ́ẹ̀tì alijanna nírọ̀rùn ọlọ́run ni kò fi owó tó ń fún yẹn kó fi ra alijanna
lọ́dọ̀ òun adáskẹ́ni tọ́lọ̀ bá ti fún lówó tó bá ti wọná àfọwọ́fà rẹ̀ ni torí pé tó bá ná owó náà bọ́lá ti ní kó ná automatically àlùjánnà ni ó lọ ọlọ́run wá ní fashtaru jannati ẹ̀rọ àlùjánnà mi bí máàlì ó mi gbé owó tó ní ìyẹn ọlọ́fẹ́ kó fi ra àlùjánnà ẹlòmíì á sì pààyàn nígbà tí ọba arúgbó ti ń ṣe owó rádaràda tí ò fi ṣe nǹkan tó ní ládánú kò lọ síbi tọ́lọ́ ń paláṣẹ níjọ́ tí ìròyìn ọbẹ̀ bá wá kú àwọn fámìlì ẹ̀ wọ́n tó wà náà sì pé bàbá kú bí wọ́n ti kọ́kọ́ jí owó ẹ̀ ni wọ́n mọ sáré nígbà táwọn yẹn bá wá jí kò ní wúlò fún òun mọ́ torí pé láti ilé ayé ló ti yẹ kó fowó yẹn ra ohun tí ó fi ṣàǹfààní fún un àmọ́ kò fi ṣe torí pé oúnjẹ tá a bá jẹ sínú tá a yàgbẹ́ òun ní tiwa aṣọ tá a bá wọ̀ tó bá gbó òun ní tiwa èyí tó wà ní wọ́dúrópù àtàwọn oúnjẹ àtàwọn owó tá a ní àkáǹtì àwọn kọ́lá ní ẹlòmíì ló máa ná àwọn tó máa wá ná lè má wá ṣàdúrà fún ẹ ṣùgbọ́n kò bá dá kí wọ̀gán látọjú ayé ẹ kó tètè fi ṣe kíni kó fi pèsè iṣẹ́ olóore kalẹ̀ ẹnìkan fún mi ní àlàyé ọ̀rọ̀ kan jọ ní wípé ẹnìkan tún ní owó lọ́wọ́ bọ́tọ̀ tí wá lọ́wọ́ lọ́wọ́ tó àwọn ọmọ wọn sí ní Nàìjíríà wọ́n ti wà ní abroad àwọn tó wá kó tira níjọ́ tó kú báyìí wọ́n sì kúrò ládùúgbò wọn lọ àdúgbò ògbómì tí wọ́n tiẹ̀ ti ní mọ́ ibẹ̀ náà ti lọ pé kápẹ́ntà pé kó wá kápẹ́ntà yẹn wá tẹ̀lé wọn délé wọ́n ní kó bá wọn já wardrobe náà professionally ó bá wọn já nígbà tí yín já wardrobe ẹ̀rú bá yín gan pé owó rẹ̀ nígbà tí yín parọ́ lọ́ní sábẹ́ ọṣẹ́ ń tà ní ó bá ṣe ní ó bá wá ṣe wọ́n sì fún lówó tó ń fi wọ mọ́tò owó iṣẹ́ ti tiẹ̀ wọ́n fún wọ́n á jí àwọn owó yẹn ẹ lè imagine irú ẹni yìí ó dẹ̀ possible kó má ti rí iṣẹ́ eré kan ṣe tó fi kúrò láyé ó possible kó má ti ṣerú àwọn endowment yìí kalẹ̀ fúnra rẹ̀ tóun náà máa dé bá nínú sàárè tí ó mọ̀ jẹ́ kẹfún tí ó mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ fún tí ó jẹ́ kórójú rí ọlọ́run lálìkìyámọ̀. mo ti wo documentary kan ní Facebook recently ẹni kan gbé briefcase dání ó ń lọ briefcase tó gbé yẹn ló wà nù ẹ̀ bí malakul mọ́ ti ṣe yọ sí ló ṣubú briefcase náà bá jábọ́ lọ́wọ́ bá dànù sí títì ṣebí àwọn tó wà bẹ́ẹ̀ ó yẹ kó jẹ kó kárí bí wọ́n ṣe gbé náà ni inshallah owó dọ́là tó dá alẹ́ làwọn èèyàn kọ́kọ́ ṣàánú. wọ́n kọ́kọ́ ṣàánú owó ló important. wọ́n kọ́kọ́ ṣa gbogbo ẹ̀ nígbà wọ́n ṣa owó tán mẹ́sẹ̀ wá rí titi ẹ̀rù àwọn tó fẹ́ oníkàlùkù jẹ tó ti kó tiẹ̀ lọ tó ti kó tiẹ̀ lọ bóun náà ti pọ̀ tó. ṣé àpẹ tí irú èèyàn yẹn tí ò bá ti ní irú endowment ńlẹ̀ iṣẹ́ eré olókùn tó tún fẹ́ dé bá lọ́dọ̀ náà. ó wá ṣe fíṣẹ̀ bílẹ̀ àpapọ̀ àdúró lójú títì. nínú àwọn endowment táwa sọ yìí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam láti mọ̀ pé gbogbo àtà lọ́wọ́ tá a ná ìsìtẹ̀dọ̀rọ̀jì ní orí ẹ̀dẹ́ ni ó jẹ́ fún wa tá a bá kọ̀ tá a bá ná orí ẹ̀dẹ́ ni ó jẹ́ o kó má bàa wá jẹ́ orí ẹ̀dẹ́ fún wa anabi ní sallallahu alayhi wa sallam ìjọ tó kù bá kú yatba'ul mayyit salafa ó ní nǹkan mẹ́ta ni ó tẹ̀lé òkú lọ sí ìtẹ́ fàyẹ́rìjì ìsìnàn anabi ní méjì ó padà wayabqa ma'ahu wahidun ó ní ẹ̀yọkọ ní ọmọ bẹ pẹ̀lú ẹnu sáré yẹtìbáwò àlù nígbà tó ń lọ sáré àwọn ará ilé ẹ̀ fámílì wọn á tẹ̀lé lọ sáré wà máàlù owó tó ní náà wọ́n tẹ̀lé lọ sáré wà àmàlù iṣẹ́ rẹ̀ tó ṣe náà yóò tẹ̀lé lọ sáré fàyẹ́rìjì àlù wà máàlù owó rẹ̀ tó ní àti àwọn ará ilé rẹ̀ fámílì rẹ̀ àwọn padà sílẹ̀ wàyẹ́bùkọ àmàlù iṣẹ́ olóore tó ń ṣe kalẹ̀ kó tó kù láyé iṣẹ́ olóore yẹn òun ni nǹkan tí ó máa dé bá ó lè jẹ́ dáadáa tó bá ṣe sọ́dọ̀ Ọlọ́run ọba Allah dáadáa yẹn ni wọ́n máa dé bá lọ́dọ̀ Ọlọ́run ọba Allah endowment tó ṣe kalẹ̀ ìyẹn ni ohun tó máa bá lọ́dọ̀ Ọlọ́run ọba Allah so eléyìí ni àwọn iṣẹ́ olóore tó yẹ kí mùsùlùmí ká tẹra mọ́ torí pé tá a bá ṣe òun nìkan tá a máa dé bá gbogbo tá a bá filẹ̀ ò ní wúlò fún wa mọ́ ṣùgbọ́n èyí tí a ṣe yẹn òun gangan ló máa jẹ́ oore fún wa lọ́dọ̀ Ọlọ́run ọba Allah ọ̀rọ̀ orin àfa ọ̀jọ̀gbọ́n tá a fi jẹ́rìí níjẹjọ tá a fi mọ̀ wípé ká lówó nìkan kọ́ ni nǹkan àrísìkì nígbà táwọn ará fẹ́ parí ọ̀rẹ́ ó ní waqala rabbul khalaiqi Ọlọ́run ọba tó dá àwa ẹ̀dá òun ló sọ ọ́ ó ní tunfiqal ilma ma'aka ìgbé tó bá ná ìmọ̀ rẹ
tó o ní tó o bá lọ sójú ọ̀nà ọlọ́run tó fi ń ṣe dáadáa òun ní nǹkan ní rẹ̀ wà fi sẹ̀bílì ìláyì tó bá lọ sójú ọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run ọba là kalẹ̀ àwọn eléyìí òun ní iṣẹ́ olóore tó ṣe tó dé bá níwájú ọlọ́run ọba Allah ẹ wá rí ẹ jẹ́ ká sọ díẹ̀ fúnra wa ní ọ̀dọ̀ àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí àyàtà kà níjẹjọ tó sọ̀kalẹ̀ wípé ọlọ́run ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọlọ́run ní ẹ̀yin náà ẹ̀ lè róore gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ lè rí dáadáa lọ́dọ̀ ọlọ́run hatta tunfiqu mimma tuhibbun irú ohun tẹ́yin náà ń fẹ́ tẹ́ nífẹ̀ẹ́ sí irú ẹnikẹ́yin náà ń ná jáde irú ohun tó fẹ́ tó ná jáde yẹn ìgbà ẹni inú ọlọ́run ṣe máa dùn sí ẹ wípé ìwọ náà ń fẹ́ oore lọ́dọ̀ ọlọ́run lóòótọ́ ọlọ́run á tún máa ṣàlékún fún ẹ. ẹ̀ẹ́dẹ̀ ní lẹ́nìkan tó ń náwó sójú ọ̀nà ọlọ́run ọba Allah kọ́ wá nítorí pé ó ń ná sójú ọ̀nà ọlọ́run ọba ló jẹ́ kó wú ẹ̀ tán. kàkà kó tán yóò mọ̀ pọ̀ sí ni. so ẹ̀rí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó kúrò ní Maka tó ń lọ Mádínà wọ́n ní anábùwà Muhammad kọ́kọ́ sọ̀kalẹ̀ nadala bi Kuba ó sọ̀kalẹ̀ sáyé kan tá à ń pè ní Kuba ohun táwọn ànábì kọ́kọ́ ṣe nígbà tó dé Kuba yẹn òun ni pé ànábì kọ́kọ́ ṣe endowment ànábì kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí gbogbo àwọn tó lọ Mọ́kà wọn máa jẹ́rìí sí ohun tí mo sọ yìí wípé ìdìbò kan wà tó ń pè ní Kuba Kuba yìí mọ́ṣáláṣí lànábì wa Muhammad kọ́kọ́ fi lélẹ̀ nígbà táwọn ànábì kọ́ mọ́ṣáláṣí ó fi ṣe endowment fáwọn aráàlú bẹ̀ kọ́ lè máa ṣe kíni lil muslimin kọ́ lè máa fi rírun kí kọ́ lè máa fi jọ́sìn fún ọlọ́wọ́ bá Allah eléyìí ni àkọ́kọ́ mọ́ṣáláṣí táwọn ànábì kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí ò sí ládùúgbò ẹ mọ́ṣáláṣí súnnà tí wọ́n ti mọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kò sí ládùúgbò òde lówó tó fi kọ́ mọ́ṣáláṣí òkọ́ mùsùlùmí tọ́lọ̀ fún lówó ṣẹ́kọ̀ọ́ ṣe pé ìwọ ló fẹ́ kó oore yìí jẹ́ oore ẹ̀dẹ́ fún ẹ níwájú ọlọ́wọ́ bá Allah torí eléyìí anabuwa Muhammad sallallahu alaihi nígbà tó wá dé Mádínà ṣe bóyá ká nàbí mọ du ilé títí ẹni pé wọn kọ́kọ́ kọ́lé tara wọn àwọn ọmọ gbádùn ó mú ìyàwó dání ẹbí tẹ̀lé fa nígbà tá nàbí dé Mádínà ó sọ̀kalẹ̀ sí àyè kan ní ọ̀dọ̀ arákùnrin kan tí a ń pè ní Abu Ayyub al-Ansari Ayyub al-Ansari yìí anabi wa ní ilẹ̀ kan nítòsí ọ̀dọ̀ ẹ̀ lànàbí wa ní ilẹ̀ tó wà lọ́kọ̀ ìyàwó lónìí ilẹ̀ yìí wọ́n ṣàlàyé fáànàbí wọn náà ọmọ òrukàn méjì kan ni wọ́n ní ilẹ̀ náà anabi wa ra ilẹ̀ náà ó lóun pa àwọn ọmọ náà lóun fẹ́ rà lọ́dọ̀ àwọn Bani Najari òun fẹ́ filẹ̀ náà kọ́ mọ́ṣáláṣí ní Kùbá kí ni alánàbí kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ tó fi ṣẹ̀dá endowment wọ́n tún dé Mádínà kò tó rí nǹkan kan rán bí wípé mọ́ṣáláṣí náà ló tún yẹ kóhun tó yẹ tọ́lọ́hun ló important lọ́yẹ kóhun tó kọ́ Allahu Akbar òun náà ṣe kókó fún ìṣẹ̀ní àwọn mùsùlùmí torí mọ́ṣáláṣí yẹn gangan gbogbo àwọn sàábì ànábì àná òun ni ibẹ̀ ni àkọ́kọ́ mọ́ṣáláṣí àkọ́kọ́ yunifásitì inú mọ́ṣáláṣí ni gbogbo àwọn sàábì ànábì ti jáde ibẹ̀ ni yunifásitì wọ́n ti kẹ́kọ̀ọ́ tí ò bá sí mọ́ṣáláṣí mo láti mọ kọ́ níbo ni a ti mọ ṣe álíkọ̀ láti mọ kẹ́kọ̀ọ́. nínú ìtàn gan jẹ́ kó yé wa pé mọ́sárì pé mọ́ṣáláṣí ni wọ́n kọ́kọ́ kọ́ ń bẹ̀ mọ́ṣáláṣí yẹn wọ́n pè ní Jamiul Azhar mọ́ṣáláṣí yẹn ni wọ́n kọ́ àwọn ilé ẹ̀kọ́ sí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ díẹ̀ tó padà wá di Jamiatul Azhar lónìí Azhar University wọ́n lè pẹ́ àti mọ́ṣáláṣí náà ní yunifásitì ibẹ̀ ni gbogbo àwọn ẹ̀kọ́ nínú àwọn sàábì ànábì tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n jìndò nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ibẹ̀ ni wọ́n ti jáde tí ò bá sí mọ́ṣáláṣí mọ́ láti mọ jọ́sìn mọ́ láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. torí pé kí ni gbogbo àwọn mùsùlùmí tó kù wọn táwọn ọmọ ilé ní báyìí kọ́kọ́ ra mọ́tò ńlá mọ́tò bọ̀gìnì tára fọ̀mátìkì tára gbogbo vẹ́sà àti ohun tá a tún fẹ́ rà. anábìwá Muhammad aláǹ kọ́ ṣe ọlọ́run ní laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. ọlọ́run ní anabi tẹ ne nǹkan ṣe laqad kana lakum fi rasulillah anabi gbogbo ni mìíràn àmọ́ wò anabi ni model tá a mọ̀ fi ṣe example ọlọ́run gbé kalẹ̀ ní example tó dáa fún wa. laqad kana lakum fi rasulillahi uswatun hasana
liman kana yarju Allah gbogbo ẹni tó bá ń ro kan ọlọ́run kó ń fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa àti ọjọ́ níjọ́ gbẹ̀ndà kìámọ̀ ọlọ́run ní ànábì ní ká kọ́ ṣe mọ́ṣáláṣí lànábì kọ́kọ́ kọ́ endowment lànábì kọ́kọ́ dáwọ́lé fún gbogbo ẹni tó bá fẹ́ wó èèyàn kọ́ ṣe kódà ilẹ̀ tànábì rà lọ́wọ́ àwọn ọmọ òrukàn yìí ìwáyà méjì ló wà lórí ẹ̀ àwọn kan ní àwọn ọmọ òrukàn náà wọ́n gba owó lọ́wọ́ ànábì pé ànábì àwọn ta fún ànábì ìwáyà mi sọ wípé àwọn ọmọ òrukàn náà àwọn náà ní wallahi la natlubu thamanan illa lillah wọ́n ní àwọn agbọ́n torí pé ànábì ló fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí àwọn náà wà ní gbà kankan àwọn náà fi ilẹ̀ fún ọlọ́run àwọn ọmọ òrukàn fi lẹ́lẹ̀ fún ọlọ́run kí náà ṣe yẹn wọ́n ṣe endowment kí náà ànábì náà ṣe pẹ̀lú pé kọ́ mọ́ṣáláṣí ànábì náà ṣe endowment ó lè pe àfa ẹnìkan lè gbé mọ́ṣáláṣí kalẹ̀ káwọn mùsùlùmí máa fi kírun bẹ́ẹ̀ni kẹ́nìkan sì kọ́lẹ̀ wá ìmọ̀mù síbẹ̀ kẹ́nìkan wá ní ẹ má wọrí owó tí ìmọ̀mù yẹn ó mọ gbà òun ó mọ sanwó ìmọ̀mù. bẹ́ẹ̀ni endowment ni fóun náà. endowment ni fóun náà òun náà dá sí i ni. ẹnìkan lè wá àwọn tuntun fóun ní mọ́ṣáláṣí tẹ kọ́ yẹn ẹ má wọrí èmi náà lọ́wọ́ tó pọ̀ ṣùgbọ́n ó dà kí mo ní 250,000 tó bá ká bọ́ọ̀lù àti gbogbo tó fẹ́ rà sí. ó tún gbẹ́ bọ́ọ̀lù sí. èmi náà ṣe yẹn kí lóun náà ṣe yẹn ó náà ṣe endowment ni mùsùlùmí ọmọ rómi lò wọ́n mọ ṣàlùwàlà ẹ mọ̀ pé jọ ọlọ́ọ̀mí ni mùsùlùmí bàbá tọ̀ àtàǹbà bàbá yàgbẹ́ àtàǹbà àṣàlùwàlà àwẹ̀ gbogbo wẹ̀ tá à ń wẹ̀ omi láti wẹ̀ yàtọ̀ sí ìtẹ́jà sí pé tí o bá sómi tá a lo yẹ̀pẹ̀. àdẹ̀ kì í ṣe alágbára omi. àwọn eléyìí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ alágbára omi tá a fi ṣẹ̀sìn omi tá a fi ṣe hayat torí pé omi ṣe kókó nínú ayé mùsùlùmí ànábì gbé mọ́ṣáláṣí kalẹ̀ káwọn mùsùlùmí lè mọ kírun bẹ̀ tí wọn náà bá kọ́ mọ́ṣáláṣí ẹlòmíín náà lè ṣe nǹkan mí lára mọ́ṣáláṣí tí àjọ máa jẹ́ endowment fún yín. bẹ́ẹ̀ni gbogbo olówó mùsùlùmí ó ti wá ya lẹ́nu àwa tá a jẹ́ Yorùbá àwọn fọ́ wa lórí. ó ti pọ̀ jù. a sì mọ fi ẹnu ya ẹran sọ́bẹ̀. ìlú náà lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń bẹ̀rẹ̀ pé ẹ send account lórí program yìí ó possible nígbà tẹ̀lé sí ní send account náà mo mọ̀ pé tá a bá ti rẹ́ni tó bá ti ṣe bẹ́ẹ̀ ni ẹ ti mọ sọ wípé àwọn èèyàn báyìí wọ́n ti bá wa dá sí o wọ́n bá wa dá sí o gbọ́dọ̀ yá gbé kéèké yẹn ni tó wà lẹ́ẹ̀mejì tiwa ṣùgbọ́n àwọn náà ni wọ́n béèrè fún ó wá léèyàn mélòó náà tọ́lọ́ fún lásìkò àwọn tí wọ́n ti dá sẹ́tọ̀ yìí àwọn ló bẹ́ẹ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló kúrò nínú bondage intellectual bondage wọ́n kúrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní oríṣiríṣi nǹkan míì náà tá a lè ṣe nínú tá a ti kà sílẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ láyé anábùwà Muhammad sallallahu alaihi wasallam. ẹ rí wọ́n ní Abdullahi bin Umar Abdullahi tó jẹ́ ọmọ Umar bin al-Khattab ó lọ bá anábùwà Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ní ó ń fa anábì nírò wọ́n ní asaba Umar ardan bi Khaybar ó ní bàbá òun Umar ó wọ̀n ti rí ilẹ̀ kọ́ra ó ti dogun ó ti rí ilẹ̀ kan tó jẹ́ pé ilẹ̀ náà ó tó wọn àmúṣọrọ̀ nítòsí ibi tí wọ́n pè ní Khaybar nígbà tí ó ń fa ó fún wa ní ìrò wípé bàbá òun wá lọ bá ànábì nígbà tó wá lọ bá ànábì wa Muhammad ó ní ya Rasulallah ìwọ ànábì ìwọ òjíṣẹ́ Ọlọ́run inni asabtu hardan fi Khaybar òun mọ̀ ti ní ilẹ̀ kan ní òun rí ilẹ̀ kan ara tó wà ní tòsí Khaybar lan asbaqatun ma lam anfas minhu kò sí nǹkan tó wọ́n tó ilẹ̀ tí mo ní nínú nǹkan ní. àpèjúwe ta lè fẹ́lẹ́ ìwé òun ni kéèyàn ní opportunity kó ralẹ̀ ní VGC Banana Island Victoria Garden City lọ́jà aṣoyí mo ní Victoria òun náà ní Victoria Garden City ní Victoria Island kéèyàn wá ní irú ilẹ̀ yẹn ṣe àgbẹ̀ yóò mọ wọ́n ti fi 300 million àbí jù bẹ́ẹ̀ lọ. ibà ilẹ̀ yẹn sì ṣe àgbẹ̀ ó ní what àbí kí Dangote máa sọ fún wa pé òun ní ilẹ̀ kan ilẹ̀ náà mọ̀ tóbi mọ̀ buwáyà òun sì ilẹ̀ náà ó ní value lọ́dọ̀ òun ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní tóun ní lọ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣe rí nígbà tí Umar ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó wá ní famadha ta'murni fiha ìwọ òjíṣẹ́ Ọlọ́run kí ni tó fẹ́ pa mí láṣẹ nípa lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí kí ni kí n filẹ̀ náà ṣe. faqal Ànábì ní in shi'ta abasta aslaha wa tasaddaqta biha
غير أنه لا يباع أصلها ولا يباع ولا يوهب ولا يورث. Ànábì ní tó ṣẹlẹ̀ ní pé ilẹ̀ náà àti gbogbo tó wà lórí ẹ̀ ó ṣe fi ṣe sàárà fọ́lọ́run. Tó bá rí sàárà fọ́lọ́run la yubaa'u ó gbọ́dọ̀ talẹ̀ náà mọ́ o. Wọn gbọ́dọ̀ kówó lé kí wọn náà tún gbà. Wala yurisu kó sì jẹ́ káwọn ọmọ rẹ̀ mọ̀ pé kò sí nínú ogún wọn mọ́, kò sí nínú ogún tí wọ́n jẹ tó bá sí láyé. Ilẹ̀ náà ti di títà ní, ó ti di ti Ọlọ́run. Kọ́lá Abdullahi wá sọ fún wa, ọmọ Umar, ó ní fatasaddaqa biha, ó ní bàbá wọn sì fi ilẹ̀ náà, ó fi ṣe sàárà fún Ọlọ́run àtàlẹ́bí. Allahu Akbar. Fatasaddaqa biha Umar fi fuqara'i wa zawil aqraba. Ó ní ó fi ṣe, ó wá ní gbogbo tó bá ń rí lórí ilẹ̀ náà, tó bá ti dáko tán, kó máa fi ilẹ̀ yẹn, owó tó bá rí mẹ́ kó máa fi bọ́ àwọn aláìní. Wal-quraba àtàwọn fámìlì òun náà kọ́ mọ́ fi bọ́ wọn. Wal-biqa gbogbo àwọn tó bá wà nígbèkùn ẹ fi tú wọn lẹ̀. Wabni sabil gbogbo àwọn tó ń rìnrìn àjò lọ tó ń tọ́ sí lọ́wọ́ wọn sọ́nà ẹ fi owó ẹ fi fi ràn wọ́n lọ́wọ́. Wad-da'if àwọn ọ̀lẹ tí wọ́n lágbára láti lè ṣiṣẹ́ ẹ fi ràn wọ́n lọ́wọ́. La junaha aláàmọ̀ wàlíyàá àǹtàkùlà mìíyà gbogbo àwọn tó bá tún jẹ́ alákòóso tó ń mójútó náà káwọn náà máa mú sálárì bẹ̀. ẹ̀wọ̀n tí Umar ṣe àgbọ́yé àyà yìí ló sọ̀kalẹ̀ sí ara Umar lòun náà fi ṣe léyìí fún Ọlọ́run àti Ànábì wa Muhammad. bákan náà Anas bin Malik nínú ẹ̀gbà wa tí wọ́n gbà lọ́dọ̀ tiẹ̀ náà wọ́n jẹ́ kó yé wa pé arákùnrin kan bẹ tí wọ́n pè ní Abu Talha yìí ó wà nínú àwọn tó já sí pé ní kò sẹ́ni náà tó fẹ́ lọ́wọ́ tó nílùú Mọ̀dínà. nígbàtí lamanata tilka àyà nígbàtí àyà yìí sọ̀kalẹ̀ ìpè lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. lè ró rẹ lọ́dọ̀ Ọlọ́run àbíkẹ́ yìí náà nọ́rùn tó wà lọ́dọ̀ yín tẹ́yìn náà nífẹ̀ẹ́ sí yẹn lẹ́tù fi ró rẹ sí lọ́dọ̀ Ọlọ́run. faqala linnabi ẹ̀gbọ́n tí Abu Talha sọ fún Ànábì ya Rasulullah ìwà Ànábì inna ahabba amwali ilayya bayruha wọ́n ní mo ní ọgbà oko kan èyí tó jásí pé ọgbà oko náà ó súnmọ́ lu Mọ̀dínà bẹ́ẹ̀rù ha yìí ọgbà oko bí kéèyàn wá ilẹ̀ tó jásí pé ilẹ̀ náà ilẹ̀ ọlọ́ra ni tó ń so èso tó wà profitable tó wá mọ̀ ọmọ kó lóun fi ilẹ̀ wa innaha sadaqatun lillah kó lóun fi ṣe sàárà fún Ọlọ́run. Allahu Akbar. Harju samaraha wa zubraha lillahi fadaha Ọlọ́run gbé ilẹ̀ náà àti gbogbo tó ń jáde lórí ẹ̀ ní nǹkan ọ̀rọ̀ òun fi ṣe endowment fún Ọlọ́run èyí tí wọ́n ṣe lọ́dọ̀ Abu Talha nìyẹn. Ànábì ní ya Rasulullah ó Abu Talha wá sọ fún Ànábì ó ní fadaha ya Rasulullah haythu shit gbogbo ibi tó bá fẹ́ kí wọ́n máa ná owó náà sí ìwà Ànábì ìwọ ni kó ṣe kí ni ìwọ ni kó pàṣẹ kó máa ṣètò náà lọ. wọ́n ti tẹ̀sí mọ̀ pé tóun bá ti ṣerú ẹ̀ kò sí nínú nǹkan ní òun mọ́ òun ti filẹ̀ fọlọ́run nìyẹn. so ládàá ìta ló máa lọ bá òun ní òun lọ bá. bákan náà Usman ibn Affan ní ìlú Mọ̀dínà ìyà omi jẹ àwọn mùsùlùmí lásìkò kan. arákùnrin kan wá wà tó jẹ́ Yẹ̀wúdí yìí wọ́n ní odò kan tó jásí ẹgbẹ́ ní gbogbo àwọn mùsùlùmí tí lọ́n pọ́n ní ń ṣe ń ta fún wọn ni. yuqalu lahu odò yìí wọ́n pè ní Bi'ru Ruma ni wọ́n pè odò yìí. wa qala Rasul sallallahu alaihi wasallam li Yahudi aláníwá wọ̀ pé Yahudi ẹja sọ fún wọn pé kó tiẹ̀ mọ Ọlọ́run lómi yìí káwọn mùsùlùmí máa rí fi gbọ́ bùkátà kọ́ lè mọ́ fi kírun. ẹni tó lọ́dọ̀ yìí Ànábì wá sọ fún pé ayé fáhà lillah pé ó wọ́n ṣe fún Ọlọ́run ní odò yìí tó bá fọ́ Ọlọ́run lọ́dọ̀ yìí wà lákàlìjánà ó wọ àlìjánà. ẹ̀gbọ́n tí Yahudi wí Ọlọ́run ò ní nǹkan mi tó ń fi bí àbùkátà òjò odò yìí náà lọ ò lè gun Ọlọ́run. fàábà ayé kúnà lillah ó kọ̀ jálẹ̀. àmọ́gbà tí Usman ibn Affan wá gbọ́n tánàbí sọ fún pé tó bá fi odò yẹn lẹ̀ fọ́lọ́run yóò wọ àlìjánà. Umar bá bẹ̀rẹ̀ sí ní gbá gbogbo nǹkan ní ó bá gbàjọ ó bá tà á ó wá lọ bá Yẹ̀wúdì lẹ́yìn ẹnu kọ́ ti ẹ̀gbọ́n bá nàbí sọ pé yóò lọ àlùjànnà tó bá ṣe bẹ́ẹ̀ òun bá ta gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ẹ̀
ló bá lọ bá Yẹhudi ló bá lọ bá pé òun fẹ́ ra odò yìí ṣẹ́ni wọn kan tó yẹ bá ní bùkátà sí ẹni tó bá wà pẹ́ ní bùkátà sí ó lè gbowó lé kó high price. Yẹhudi wá gbé owó lé ó gbà láti tà ṣùgbọ́n wá tí wọ́n high price yẹ tòun ti bẹ́ẹ̀ náà Usman bin Affan nǹkan ó kó owó lọ owó tó ó sì ra odò yìí lọ́wọ́ Yẹhudi náà ó wá lọ bá anabu Muhammad sallallahu alaihi wasallam ó ní ìrìn ànábì ó dọjọ́ ní tó sọ fún Yẹhudi wípé kó filẹ̀ fọlọ́hún tó lóun ò lè filẹ̀ fọlọ́hún òun ti lọ ra odò náà àmọ́ òun filẹ̀ fún Ọlọ́hun àti ànábì òun fi ṣe endowment fàdàfàtò habalbir fàdàfàtò habalbir ó bá fi odò yìí ó filẹ̀ fún endowment ń tó wà lẹ́ni Usman bin Affan òun yìí pé wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ó ní ahadihu al-janna sẹ́mi náà wà àlùjánnà. Allah tó tó Ọlọ́hun. ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì bẹ́ẹ̀ ànábì ní walakal janna ó wà àlùjánnà. ẹ dákun gbogbo àwọn náà táwọn náà wà láfẹ́ lọ sí àlùjánnà tọ́lọ́ dẹ̀ fún wa lówó tó dẹ̀ ti sọ ohun tá a máa fowó ṣe táwa fi ṣe ṣáà náà lọ àlùjánnà ká máa dájọ́ ẹ̀ lẹ́mìí ara wa. opportunity dẹ̀ ṣì wà fún wa ohun tó wà ń ta yìí ó tó aṣọ ságbẹ́ gbogbo ẹjọ́ ti ṣe rere a lè ní yóò pẹ́ kó yá a sì lè ní yóò yá kó pẹ́ àmọ́ látọjú ayé tó bá tiẹ̀ tí wá pẹ́ ká tó kò láyé náà àtọjú ayé láti mọ kéré rẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n tí Jábìrì sọ ni Jábìrì ní lam yakun ahadun min ashabi nabi sallallahu alayhi wa sallam min dawul maqduri illa wa waqafa kò sẹ́ni náà sábẹ́ ànábì tí wọ́n gbọ́n tí adé Muhammad sọ sallallahu alayhi wa sallam nípa àyà yìí tí wọ́n ní tó wọ́n ṣe wákùfù sójú ọ̀nà Ọlọ́run tí wọ́n ṣe endowment ó mú múlẹ̀ ní wọn àwọn gbọ́ àgbọ́yé àyà ṣé kò ń ṣe pé àwọn afẹ́ ṣe títí wa lọ́tọ̀ afẹ́ yàtọ̀ sáwọn mùsùlùmí àná gbogbo àwọn afáà tí wọ́n kéwú tí wọ́n gbéra wọn kalẹ̀ láti máa kọ́ yín ní ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n kó àwọn ọmọ yín ṣé àmọ́ yín pé tí wọ́n bá kọ́ àwọn ọmọ títí yín lẹ́sìn tí gbogbo àwọn ọmọ bá dàgbà sáwùjọ tí wọ́n ní ìmọ̀ ẹ̀sìn ìbàjẹ́ á máa pọ̀ lórí ilẹ̀ káàkiri. bẹ́ẹ̀ni. gbogbo àwọn ọmọ wa táwọn àròpá tọ́ lọ́nà tí wọ́n á sì kí pọ̀ sí wọn lọ́wọ́ àwọn tí wọn rẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ni wọn ní láàánú tí wọ́n mọ̀ ṣe jàǹbá fáwọn. gbogbo àwọn àfáà yìí tí wọ́n bá dúró déédéé bẹ́ẹ̀ kò sí láì fi kẹ́nìkan kó kọ́lé kó lóun bu àwọn àfáà. bẹ́ẹ̀ni. kò sí láì fi kẹ́nìkan kọ́lé kó ní àfáà ẹ̀yin ẹ máa gbé bíbá yẹn máa kọ́ àwọn ọmọ wa ní kéwú. torí pé iṣẹ́ yìí làwọn ẹni àná ṣe ni òfin bá Islam àtàwọn mùsùlùmí àná lórí já sí pé ó lọ ṣì ó dínkù láàrin wọn lórí já sí pé ní ìtẹ̀síwájú wọn bá mùsùlùmí lórí já sí pé nǹkan ọrọ̀ nǹkan àmúṣọrọ̀ ń pọ̀ fún mùsùlùmí ṣùgbọ́n nígbà tí wọ́n bá kó wọn jọ tó lọ gbẹ́lẹ̀ tó kó sínú ibìkan sáré tó kó sínú táǹkì omi tí ò wúlò tí wọn náà bá kú kò ní wúlò fún ẹ kò wúlò fún ẹ tó jẹ́ wúlò fáwọn èèyàn. àwọn òṣìṣẹ́ wa àwọn àfáà míì ládùúgbò ẹ máa rí bíbẹ̀ báyìí tó ti ń kọ́ ọmọ ń kéwú kò dùn rí rárá olówó dẹ̀ wà ládùúgbò kò lè ẹ̀pù wọn. wàláì àdúgbò ìgbẹ́ni wà ní mọ́ṣáláṣí wà ń bẹ̀ mọ́ṣáláṣí súnnà mọ́ṣáláṣí àwọn àfáà súnnà gbọ́n sí. nígbà tẹ́ bá dẹ̀ kọ́ tẹ́ bá rí ìtẹ́ bá rí kọ́lẹ́ mọ́ mánéjì. bẹ́ẹ̀ni. lẹ́yìn tó jásí pé ẹ̀ ní láǹfààní àti lè sọ̀rọ̀ mẹ́ pé nǹkan yóò da ilé ló da báyìí lẹ́sìn yẹn sọ wọ́n lè fẹ́ gba mọ́ṣáláṣí máa lọ́wọ́. bẹ́ẹ̀ni. so ìnírò àwọn àyè yẹn tó bá rí opportunity tí mọ́ṣáláṣí wà ládùúgbò káàkiri ẹnìkan sọ fún mi níjẹ̀dọ̀ ó ní ẹ̀ afá ọ̀rọ̀ súnà lẹ́ sọ ìbẹ́ tí sọ iná nísìnyí àwọn olówó súnà náà wọn kọ́ mọ́ṣáláṣí káàkiri wọn kọ́ mọ́ṣáláṣí débi pé nígbà tó bá ní mọ́ṣáláṣí súnà kan ló wà ládùúgbò tóun dẹ̀ jìnà tí ẹ ti ka mọ́ṣáláṣí àwọn tí àwọn táwọn wí yìí tá a ti kan mọ́ṣáláṣí bíi mọ́ṣáláṣí táàtì ti tiwọn. ṣé kò jẹ́ pé ìwọ náà wà gbàgbà mú ìjọba òòrí kan ṣe kan ó mọ̀ kírun bíi tí ó bá rí náà ni gbogbo tó bá rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ fara mọ́. bẹ́ẹ̀ni. wọ́n dà bí ọba tí ọba bá lànà mu ìwọ nìkan ò ní níṣẹ́ so gbogbo àwọn olówó a fi eléyìí a fi ẹ̀kọ́ lè gba olówó mùsùlùmí ẹ̀kọ́ di bàbá àdínì tó jáde láyé jọ ní ìyọ̀ǹda Fọláìwúyọ́
ẹ̀kọ́ ṣe wọn ọ̀nà gbìyànjú gbogbo ló gbìyànjú tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀tù láìtàm ilé àwọn ọmọ òrukàn gbogbo ẹ̀ ni wọ́n ṣe. so eléyìí ó ń sọ fún wa wípé mọ́ṣáláṣí nídìí kí ẹ̀ aláde kí ẹ̀ fún mọ́ṣáláṣí á tún mọ́ṣáláṣí ṣe á tún mọ́ṣáláṣí kùn á ṣe gbogbo tó yẹ ká ṣe sí mọ́ṣáláṣí endowment láàmú fi ṣe. á kọ́ skul kalẹ̀ pé jẹ́ káwọn ọmọ máa lọ lọ́fẹ̀ẹ́ àwọn tíjà tí ọmọ gbowó bẹ́ẹ̀ èmi ọmọ san ẹ máa mú nínú kọ́ńpìlì mi ọmọ sanwó wọn endowment lélẹ́yìí nínú tí endowment wá fẹ́ dé fún wa àwọn àǹfààní ẹ̀ wọ́n ní pé endowment ajẹ́ kó kọjú sọ́nà ọba látara tọ́nà ọba ọmọ pẹ́ ní ẹrú mi ní tèmi ló ṣe àtàwùjíwò ìmọ̀ ìlà daril akhirah wa sawabiha. bákan náà ni pé endowment máa ń túmọ̀ pé èèyàn ń dúpẹ́ fọ́lọ́run ọba lórí oore tọ́lọ́run ṣe fún un shukrul mun'im al-mutafaddil ẹni tọ́lọ́run ṣe oore fún tó mọ iye oore náà tó wá ń dúpẹ́ fọ́lọ́run endowment ò fi ń dúpẹ́ fọ́lọ́run ni ẹni tó rọrùn fún lọ́wọ́ nísìn kó máa dúpẹ́ fọ́lọ́run lẹ́nu pé alhamdulillah ọpẹ́ nínú ṣùgbọ́n bẹ́ẹ̀ yọ bẹ́ẹ̀ náà kó wọn wá dún mọ́ kó máa yan lọ́fìlà dáadáa endowment ti tiẹ̀ lòun náà ṣeun. ṣùgbọ́n infaqul amwal lizawil amwal gbogbo àwọn tí wọ́n ní wọn lọ́wọ́ káwọn máa ná bọ́lọ̀ ti ní kí wọ́n ná ìyẹn ni endowment tá a retí lọ́dọ̀ tí wọ́n tí Islam retí lọ́dọ̀ wọn. torí pé kí ni gbogbo àwọn endowment yìí òun ni ọmọ jẹ́ opportunity fún tarbiyatul awlad láti lè fi tọ́ ọmọ táwọn tí environment máa ń bá wa tọ́ ọmọ. tá a bá wá ń kọ̀ tí ó sáwọn nǹkan rẹ ládùúgbò tí ó máa bá wa tọ́ ọmọ ṣe wọ́n pẹ́ ìdàkejì náà ló máa bá wa tọ́ ọmọ wa. now torí ẹ̀kọ́ gbogbo ata ló lọ́wọ́ ash-shaytanu ya'idukumul faqra ṣètọ́ọ̀nì ló ń sọ fún yín pé tẹ bá ná yóò tán ọlọ́run ọba aláàrí tẹ bá ná kò ní tán man jaa bil hasana falahu ashru amsalha ẹni tó bá ná ẹyọ kan fọlọ́run ọlọ́run ló ń fún ní 10 ẹni tó bá ná 10 fọlọ́run ṣe mọ̀ pé 100 lọ́lọ́run ó fún ẹni tó bá ná 100 gan ṣe mọ̀ pé 1,000 lọ́lọ́run fi dí fún bẹ́ẹ̀ bá ti ṣe báyìí tó diwọ́ kúkú báyìí ṣe mọ̀ pé tọwọ́ ẹ̀ tí ó jẹ́ òkú tí tó wà lọ́wọ́ òkú ò inú ò ní wọ́ bẹ̀ ní torí pé yàtọ̀ olùkọ́líyá khairu min yadi sufla òkè báyìí lọ́wọ́ fún ní máa ń gbé. orin Ànábì sọ fún wa sallallahu alayhi wa sallam tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ bá fún lálàáfíà kó máa súnmọ́ lọ́hùn kó máa ṣe ìbàdàn dáadáa ẹni tọ́lọ̀ wá fún ní àrísìkí ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ní nusratul layli ọlọ́run ní fa amma man a'ta wattaqa ẹni tọ́lọ̀ bá fún lówó tó ń ná tó fọwọ́ náà mọ́ tó bẹ̀rù ọlọ́run pẹ̀lú pé kó fọwọ́ náà mọ́ wọ́n sọ dàkọ̀ tó ń tọ̀hún yẹn ẹni tọ́lọ́run ta lọ́rẹ tó bẹ̀rù ọlọ́run wọ́n sọ dàkọ̀ bẹ̀rẹ̀ ó sì nà tó tó wá ṣe dáadáa pẹ̀lú àrísìkí táwọn ọlọ́run fún un fasanu yassiruhu lil yusra ọlọ́run ní ìlera yóò mọ̀ lépa bá ìlera fún ni ọrọ̀ yóò mọ̀ lépa bá ọrọ̀ fún ni. ṣùgbọ́n wàhámà man àtọ̀ wasaddaqa bil husna fasanu yassiruhu lil yusra wàhámà man àtọ̀ gbogbo ẹ̀tọ́nà bá tó fún ní àrísìkí wa kazzaba bil husna orí tọ́nà ń ṣe fún yẹn ó pè ní rọ́ kò ná owó náà sójú ọ̀nà náà ẹni gbogbo ẹ̀tọ́nà ń fún lọ́wọ́ tẹ́ wà káàkiri àwa Yorùbá àwọn ọmọ Nàìjíríà ní gbogbo ibi tá a wà káàkiri tá a máa fi owó ṣe dáadáa sọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ àwọn tó wà ń lù ú báyìí tí wọ́n náà ti dáa tá à ń láhùn ọlọ́run ní wakazzaba bil husna ẹ̀ ń pèrè ọlọ́run ní rọ́ọ̀nì ẹ̀pọ́ lọ́run òṣèré fún yín. bẹ́ẹ̀ tí wọ́n pè ní rọ́ọ̀n fasanu yassiruhu lil usra ọlọ́run ní ìnira yóò mọ lépa bá ìnira fún yín ni. ṣé ọlọ́run tún ṣépè fún wọn. ọlọ́run ọba aláàánú sọ bẹ́ẹ̀ ọlọ́run ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá kọ̀ tí ò náwó ṣé ọ̀pẹ tó bá kọ́ hospital kalẹ̀ ní ìsìn tọ́níkà yẹn máa lọ gbà òsàn ọ̀fẹ́ níbẹ̀ ẹ dákun ṣé aláàárẹ̀ ọmọ dínkù àbí òní dínkù. aláàárẹ̀ adínkù wọn á tún máa ṣàdúrà fún. aláàárẹ̀ àmà dínkù wọn á dẹ̀ máa ṣàdúrà fún ẹ automatic làdúrà tí ó máa bá ọ ọlọ́run ti ṣètò kalẹ̀ ni àníyé ráwọn èèyàn tí ó mọ lásídẹ́ǹtì àníyé ráwọn èèyàn tí ó mọ ṣàárẹ̀
ṣùgbọ́n tí wọ́n bá kọ́rùn kan ẹ̀ kalẹ̀ ìwọ náà ń pèpè sí pé kí aláàárẹ̀ mọ́ dínkù ó ń pèpè sí pé gbogbo àwọn tó bá lásìdẹ́ǹtì kọ́ máa rí wòsàn. ó kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ náà ni. ó kúnṣẹ́ ọlọ́run ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ nìyẹn ọlọ́run ò dẹ̀ ní fi ẹ́ lẹ̀. bẹ́ẹ̀ni. kò ní dá ẹ̀dá bùkátà ti tiẹ̀ náà. so ó lè gbẹ má wulẹ̀ sọ pé ẹlòmíì ti ní láníyàn níjọ́ tẹ́lẹ̀mí ti gbọ́ súnà yìí ó ti gbọ́ yé sí pé wọn ò gbọ́dọ̀ náwó fáwọn èèyàn mọ́. mo ní wọn wá challenge wọn pé iṣẹ́ wo ló ń ṣe ẹni tó ti wáṣẹ́ tí ò ríṣẹ́ kì í sì yẹ pé torí pé ó fẹ́ bá wáṣẹ́ ló fi ń bẹ̀rẹ̀ o kò fẹ́ náwó náà ló fi ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. tó bá náwó fáwọn èèyàn tó ń fún ọ lówó ìyẹn ò ní ìpín sanwó dọ̀lẹ́ ọlọ́run ló ti ṣètò ẹ̀ báwọn kan ò ní àwọn kan sì mọ̀ ní. lákàtàyè ẹlòmíràn tó nǹkan tọ́lọ́ fi sọ́ di abọ́rọ̀ iṣẹ́ tọ́lọ́ mi ṣe tó nǹkan tọ́lọ́ fi fàlùbáríkà tó ń wọ́n wọn fún lówó ni o. ẹlòmíràn wá ṣiṣẹ́ ju ẹni tá a sọ yìí lọ tí kò torí ẹ̀ àṣìfò kankan ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. so ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn ṣe wá rí tẹ́sìkì yàtọ̀ náà ó wà níbi ohun tá à ń pè ní endowment wákùú yìí tó bá ń ṣe bẹ́ẹ̀ òun fọ ẹ̀mí ara ẹ̀ mọ́ fọ́lọ́run nìyẹn. bákan náà ni pé òun fọ àrísìkí rẹ̀ mọ́ gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù níbi tí wọ́n náà ti kó jọ òun fọ ọmọ fọ́lọ́run nìyẹn. bákan náà ni pé atafkir watadbir lè mustaqbal islam òun lo foresight fún ọjọ́ ọ̀la islam pé islam ò gbọdọ̀ mẹ́hẹ̀ àwọn èèyàn tó fẹ́ ṣẹ̀sìn ebi ò gbọdọ̀ pa wọ́n tí àgbẹ̀tẹ̀ bí bá pààyàn tí bùkátà ò bí yá ọlọ́mọdé kéèyàn fẹ́ sálámọ̀ lórí irun kọjá pọ́tọ̀ ni ohun tí yóò mọ sọ torí pé bí tẹ́mi ẹ̀ wà nìyẹn. bẹ́ẹ̀ni. so òun àwọn èèyàn lọ́wọ́ nìyẹn ọlọ́wọ́n bá aláwa sọ fún wa wípé wala yasabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi huwa khair ṣẹ́rí gbogbo àwọn tó já sí pé wọ́n ń ṣàwọn pẹ̀lú owó tọ́lọ̀ fún wọn owó tọ́lọ̀ kó sí kí ẹ̀ wọn gbogbo àwọn tó wá lẹ́tọ̀ọ́ sówó lọ́dọ̀ tí wọ́n ná nínú látọ́lọ̀ ń dá wọn ọlọ́run ní kọ́lárò pọ̀ rẹ ní fáwọn ìpè owó tí wọ́n di 50 billion tó wọ́n ní lákàntì ẹlòmíà máa kà àmàlí calculation lẹ́ẹ̀mẹ́wàá yóò mọ̀ kálákà tún kà ọlọ́run ní kọ́lárò pọ̀ rẹ ní o pé àwọn pọ̀ lákàntì àwọn ò ná fọlọ́run ọlọ́run ní balẹ̀ wúwo ṣẹ́rù láwọn ọlọ́run ní aburú ló jẹ́ fún yín sayutawwaquna ma baghilu bihi yawmal qiyamah ọlọ́run ní àwọn tẹ́yìn tó àyè pàtàkì fún ẹlòmíì lọ́rùn owó táwọn aláìsìkì ní tí wọ́n ná yẹn ọlọ́run wọn sọ ọ́ di ríìmù tí ó gbóná tá a gbé bọ̀ wọn lọ́rùn láti kìyàmọ̀ torí pé kí ni walillahi mirasu samawati wal ard ọlọ́run ní ọjọ́gbó ayé ní ọjọ́gbó lẹ́wọ̀n lónìí gbogbo ẹ̀ wallahu bima ta'maluna khabir ọlọ́run sì fún yín ní ìrò ohun tẹ́ bá gbáyé ṣe ibi tá ti mọ̀ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ sàdákàtù járíyà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọ̀rọ̀ sàárà endowment tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọlọ́run ní ẹ̀yin ọmọ ènìyàn inna àwọn ọlọ́run nahnu nuhyil mawta gbogbo òkú tó bá kú alápadà yé wọn wa naktubu ma qaddamu wa atharu gbogbo tó bá ṣe lẹ̀ níṣẹ́ rẹ̀ àwọn ọlọ́run bá wọn fáìlì ẹ̀ kalẹ̀ iṣẹ́ rẹ̀ mélòó ni wọ́n ti ní níwájú ọlọ́run pẹ̀lú tọ́lọ́run fún ẹ nínú àrísìkì yìí tí ájì wa Saheed Muhammad Shittu tí wọ́n ní òun làwọn ṣe nígbìyànjú yìí automatically àwọn náà ń ṣe endowment ni torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti bá pàdé lórí program ìjẹ́ pé gbogbo tọ́lọ́run wí táwọn fi sọ àwọn náà wọ́n jẹ́ alugoraba gbogbo kìíní yẹn ṣàjòjì bí àwọn ògbẹ́rí o àwọn ọ̀pẹ́ Islam fine báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí beauty Islam so nínú beauty Islam tẹ́yìn náà wá ń rí ẹfẹ́lẹ́ yìí náà kún kẹmú endowment mọ́ṣẹ́ yín ẹfẹ́lẹ́ yìí náà kún irú programu yìí ẹ̀yin náà dá sí ẹfẹ́lẹ́ yìí náà kún kẹ́yìn náà kẹgbẹ́ káwọn mùsùlùmí àdúgbò yín tọ́jọ́ mọ̀ ya yín tí wọ́n rí ṣe ẹ bá wọn wáṣẹ́ ẹdùn wọn ní ẹni nǹkan ẹni rẹ́kọ̀dù rẹ níwájú ọlọ́run jẹ tó fayé lẹ̀ eléyìí òun ni ohun tí endowment tí ó ń pèpè sí ṣé wá rí nínú ọ̀rọ̀ bàbá Sheikh Adam rahimahullah bàbá Sheikh Adam tábà lọ́wọ́ tíra àwọn al-Islam al-yawma wa gada fi Nàìjíríà wọ́n pè ní Islam lónìí
àti lọ́la ní ìlú Nàìjíríà. Táwọn page 42 tíra yẹn bàbá sọ̀rọ̀ nípa maharabatul fakri bá ṣe bá òṣì jà tí òṣì ò ní ráyè láàrin àwọn mùsùlùmí. Bàbá sọ̀rọ̀ nípa àwọn Christians bí wọ́n ṣe lo foresight wọn tó lẹ́yìn pé mùsùlùmí Ọlọ́run pè wá síbẹ̀. Bàbá ní laqad sabaqana al-mubashsharun an-nasara ila maharabati al-fakr dimni nashri diyanatihim bi insha'i al-mutajir wal-muzara' wal-ma'amal wal-masani فاصطادوا بذلك رصد الملايين من عقارات ومحلات وأوقاف لخدمة دياناتهم فانتصروا على البطالة التي تعقب تعليم أبنائهم. wọ́n gbé aláṣọ fún wa níbi báyìí pé àwọn tá à ń sọ ìyẹlẹ àwọn kiriyó wọ́n gbé àwọn ètò kalẹ̀. Nínú àwọn ètò náà wọ́n ní wípé wọ́n mẹ́sọ̀ pé àwọn mójútó farming, wọ́n mẹ́sọ̀ wípé àwọn mójútó trading, buying and selling. Wọ́n dẹ̀ mẹ́sọ̀ wípé àwọn gbé àwọn òṣìṣẹ́ kalẹ̀, àwọn dá company. Èyí tó já sí pé ní fastatọ́ọ̀dù bìtálìkà wọ́n á fi ń dẹ́ẹ̀dẹ́ àwọn millions àwọn èèyàn. Èèyàn tó náà pàṣẹ printing ní ìsìn tí òrìṣẹ́ gbà. Tí àkídá òsì ti dúró sí lẹ́ni wọ́n náà ló ń ṣe rẹ̀. Ṣáà pé tí wọ́n bá múrú èèyàn bẹ́ẹ̀ táwọn mú sọ́dọ̀ di tiwọn tọ́ ní ọ̀yá printing press ni ìwọ ni gbọmọ jẹ́ director ọbẹ̀ ilé tá a kọ́ fún ẹ ní Highlander tó bá ìṣẹ̀lá fún ẹ lélẹ̀. Ẹ̀rọ àgbẹ̀sẹ̀ ń tàn kò ní pa ìsìn ẹ̀dá. Ẹni tẹ́bi ti pa ẹni tẹ́bi bá pa náà ní Boko Haram mọ́ rí mú tẹ́bi ti pa bí olóṣì. Bẹ́ẹ̀ni o. Tọ́wọ́ sọ fún wípé mọ́wọ́rì àwọn fún olówó owó máa lọ parọ́ èèyàn. Ẹ̀rọ àkùn yóò ṣe àbí òní ṣe. Máa ṣe ìgbà tẹ́bi ń pa. Ebi ti pa ẹbí díẹ̀ sí ẹ̀ṣẹ̀ bí kékeré bùkátà ń bẹ lọ́rùn ẹ̀ tí ò ní bíyá ó jẹ gbèsè lóríṣiríṣi. Ẹni tẹ́bi ń pa náà ṣáà ló ń jalè. Ẹni tẹ́bi pa ló jalè. Àbí. Nísìnyí ẹ wá wò wọ́n gbé àwọn ètò yẹn kalẹ̀ wọ́n fi kú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n fi ran ẹ̀sìn lọ́wọ́ tó wọ́n ti gbé ẹ̀sìn náà ṣe ẹ̀sìn tí ó jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló wá ti bẹ̀ fún fẹ́ǹsì. But ètò tọ́lọ̀ wá ní ká ṣe yìí àwọn wá ń ṣe àwọn tá a wá lẹ́sìn á ṣe ṣé táwa náà bá ṣe àwọn ọmọ ìyá mùsùlùmí ó mọ̀ fún fẹ́ǹsì. Ní fún fẹ́ǹsì o. Eléyìí ni ọ̀rọ̀ tí ṣéwádà náà sọ nípa maharabatul fakri ọ̀rọ̀ náà pọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ pé yé wa wípé gbogbo mùsùlùmí abọ̀ ọ̀tọ́lọ́ fún lọ́rọ̀ àwọn agbọ̀gbọ̀n Ọlọ́run ń pè síbẹ̀ àwọn Ọlọ́run ń pè wípé ká ṣe wákfù tàbá ṣe wákfù kullu dhalika qiwamal ma'ishati wal hayat izma min ahadin torí pé kò sẹ́rì kan min sa'iri tabaqati nas nínú lẹ́bù tó ń gbéyàn wà láyé bóyá ó wà ní middle class ó wà ní bourgeoisie class ó wà ní middle level àbí ó wà ní grassroots ìpìlẹ̀ àti level kìíní àti level kejì àti level kẹta tálẹ́ni náà tí ò ní bùkátà sí oúnjẹ nínú wa. Kò sí o gbogbo ara. Tálẹ́ni náà tí ò ní bùkátà sí ilé nínú wa. Kò sí. Tálẹ́ni náà tí ò ní bùkátà sí aṣọ wíwọ̀. Tálẹ́ni náà tí ò dé àná tóun náà fẹ́ nọwọ́ lọ́dẹ aláàlì. Àmọ́ bàbá ní gbogbo tọ̀bàkọ́tà àwọn èèyàn tó wà ní ayé illa wa huwa yakulu ta'am alladhi huwa wuqudu li jismi àfi kọjá sí pé onítọ̀hún ò ní bùkátà sí oúnjẹ. Ìwà ní bùkátà sí oúnjẹ yẹn wọ́n ní wuqudu li jismi òun yóò gbé ara wa ró wala yataharraka al-jiharu illa bil wuqudi. Ara wa kò lè ní ẹ́nájì láti ṣe ìbádà ara wa ò lè ní ẹ́nájì èèyàn tó bá jẹun yóò kọ́ ní ọgbọ́n wá sí. Bẹ́ẹ̀ni o. Ẹni tẹ́bi nípa ọgbọ́n tẹ́ bá sọ wà láìpẹ́ ní wọlé tí bá ti ń gbẹ tí ọ̀tún wọlé máa gba tòsí jáde ni. Bẹ́ẹ̀ni. Bàbá ní ohun tí ó jẹ́ kí gbogbo àwọn nǹkan ẹ̀kọ́ sílẹ̀ sí wa lára òun ni pé ó já sí pé àwa náà ti kọ́kọ́ jẹun kálàáfíà wà lára wa. Nítorí pé gbogbo tá a sọ ìtẹ́lá lọ́wọ́ Mísírà tí mo sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan فإن البلاد المصرية التي تزرع على ضفاف النيل استطاعت
أن تعتمد على نفسها في تجزية أهلها دون الاستياد من الخارج. wọ́n ní Mísírà wọ́n ṣe ètò tó fi jásí pé gbogbo àwọn aráàlú wọn ò ní mọ jẹyà wọn ò ní sọ́fà wọ́n gbé ètò kalẹ̀ tí wọ́n mọ fi rí oúnjẹ tí wọ́n ní jásí pé wọ́n ẹ̀jẹ̀ wọn máa expect oúnjẹ láti ta ní ìlú wọn wọ́n tóra wọn bọ́ كان فهو قليل بالنسبة لما نحن نفعل في نيجيريا. irun tó wá ń ṣe ní Mísírà ẹ̀ àwọn tá à ń ṣerú ẹ̀ ní Nàìjíríà á kéré. táwọn náà bá dá kọ́ńpìlì kalẹ̀ táwa gba àwọn ọmọ ìyá wa kọ́ máa ṣiṣẹ́ níbẹ̀. tá a tún wá ní òkè kọ́ńpìlì nìyó ẹ̀ dá eléyìí sí kọ́ńpìlì gbogbo tá a bá rí bẹ̀ lọ́dún ẹ̀ máa dá sí méjì ìdá kan bẹ̀ máa fi ṣe ẹ̀ndáwọ́mẹ́ǹtì. ẹ dákun ṣé ìlú ò ní tòrò inú mùsùlùmí ò ní dùn. pàtẹ́ ìfọ̀bá ní àwa táwa ń ṣe irú tọ́lọ̀ ń pè wá sí ní Nàìjíríà nu alárìsìkí akéré nínú àwọn kékeré táwa wí náà kí ló dé tẹ̀yìn olówó èmi tẹ́ ìgbìyànjú kẹ́yìn náà wà nù wọn nínú àwọn kọ́lé yẹn. فكيف بنا نحن وكل شبر من أشبار أرضنا خصب للزراعة والسماء ترى الأرض وتنبت النباتات من دون كفلة ولا مشقة. ìlú tàdé wáyé Ọlọ́run ṣe wá ní ilẹ̀ ọlọ́ràá tó jáde pé kò síbi tẹ́ gbé bọ́ sí tí ó wù. bàbá ní káwọn náà wá ṣe fáni gẹ́gẹ́ báwọn sábẹ́ ànábì ṣe ṣe tọ́lọ́ ra ní irú tí súnmọ́ fún nàfààní ṣe ibi tá a sọ yìí bírú rúmọ̀ tá a sọ yìí. ìlú Mákà ilẹ̀ oníyan ilẹ̀ yanrìn ni tí ò sí kíní mẹ́ tí ò sí omi. àwọn sábẹ́ ànábì wọ́n wá lọ wá ilẹ̀ sí etí odò. ẹ mọ̀ pẹ́lẹ́ tí a bá ń létí odò tẹ́ ń dáko sí nǹkan tó wà bẹ́ẹ̀ yóò mọ wù dáadáa bí ò ní wù dáadáa. a máa wù dáadáa. wọ́n máa ṣe harvest mẹ́ dáadáa harvest tó bá ń ṣe mẹ́ owó tó bá rí bẹ́ẹ̀ bó ṣe pọ̀ tó àwọn sábẹ́ ànábì sì filẹ̀ wọn ní kọ́ mọ ọ̀nà fọ́nà àtànábì kọ́ mọ fi tọ́jú àwọn aláìní. Allahu Akbar. àwọn táwa náà wà láfẹ́ jọ rèé o àwọn táwa láfẹ́ jọ rèé o sáwa náà ti wá fi wà àti fi jọ wọn laqad kana lakum fi rasulillah uswatun hasanatun لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ẹni tó fẹ́ bójú Ọlọ́run pàdé ànábì ni kó kọ́ṣe ẹ kọ́ṣe àwọn sàbí ànábì. ẹ̀yin tọ́lọ̀ fún lárísìkí má bàa di ohun tí wọ́n fi jó wa lọ́rùn lálùkìyámà. Ọlọ́run ní kó má bàa jẹ́ istidraju fún wa kó má bàa di orí ẹ̀dẹ́ mọ́ wa lọ́wọ́ àfi ká nọ fọ́lọ́run àfi ká ṣe kíni ká nọ fọ́lọ́run. ẹ wá jẹ́ dárúkọ díẹ̀ nínú àwọn àfáà ẹ̀sìn tó já sí pé wọ́n ṣàǹfààní lára endowment ilé kéwọ́ endowment làwọn náà lọ tí wọ́n ti jáde nínú wọn Imam Malik ń bẹ nínú wọn àwọn aráàlú tí wọ́n ń ṣe ẹrú wọn tá a sọ yìí dáadáa láyé àtijọ́ ìlú Damascus ń bẹ ńbẹ̀ ìlú Baghdad ń bẹ ńbẹ̀ Palestine tí wọ́n gbà máa ọmọ ìyá lọ́wọ́ lónìí kọ́nà kódà gbogbo jọ kó bá ṣe rọrùn fáwọn mùsùlùmí bẹ̀. Àmín. bẹ́ẹ̀ náà ni Al-Faru Razi nínú àwọn afá tó jáde ńbẹ̀ ni Imam Bukhari nínú àwọn tó jáde ńbẹ̀ ni Al-Baradi'i nínú àwọn tó jáde ńbẹ̀ ni Batiwan nínú àwọn tí wọ́n jáde nínú àwọn afá ẹ̀sìn àwọn afá súnnà tí wọ́n jáde nílé kéwú tí wọ́n fi endowment gbé kalẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn afá tó jáde pé ní Nàìjíríà yìí náà ìmọ̀ye ẹni tó jáde pé ní endowment làwọn náà rí wọ́n fi kéwú bàbá aṣọ Ádámù náà ṣe endowment ọ̀pọ̀lọpọ̀ tíra ni bàbá fowó ara ẹ̀ tẹ̀ tó jáde pé ní bàbá sì mọ afáwọn ọmọ kéwú lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n jáde lójú ayé bàbá Sheikh Adam èyí tó dámi lójú ni pé ó kéré bí kò bá rí tíra mẹ́wàá gbàgbọ́ lọ́fẹ̀ẹ́ ní Sheikh Adam gbé kalẹ̀ àìwá mọ iye àwọn tí bàbá fún ní kéwú ọ̀fẹ́ tó jáde pé ní kéwú ọ̀fẹ́ ni wọ́n fi jáde tí wọ́n gbóró tí wọ́n ní mọ́kàs lọ́jọ́ jáde pé ní à ń pèpè rí pé gbogbo àwọn tá a kí lọ́dọ̀ Sheikh Adam iṣẹ́ Sheikh Adam ìgbìyànjú ní ọba bó ti lágbára alákọ̀ọ́dẹ̀ ìsìtàkọ́tì lòun fi ṣe di tiẹ̀ àwa náà tí wọ́n wá kọ́ ìwé làwọn náà ti ṣe ìwé làwọn náà ti gbé kalẹ̀. àwọn bá wá kéwú ní Saudi ilé kéwú ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ wa wọ́n fún wa ní scholarship ni wọ́n tún sọ sáárì fún wa lọ́rùn ìwé làwọn náà ti fi ṣàǹfààní fáwọn tá a padà wá bá nílé. àwọn tá a lọ́pọ̀tunity fún àwọn other Muslim brothers táwọn náà lè lọ kéwú ọ̀fẹ́ lọ́rùn ǹjẹ́ a ṣàgbékalẹ̀ káwọn ọmọ ìyá wa náà kí wọ́n tún lè lọ kéwú ọ̀fẹ́
káwọn náà tún lè dàbí ti tiwa kí àjọ lè máa fọ́ ká lè máa tàn ká mẹ́sẹ̀jì Ànábì wa Muhammad. Ànábì ní bá lè gbọ́ àní wàlá àyà gbogbo ọ̀rọ̀ tí mo sọ ẹmúdé tí gbọ́ àwọn èèyàn kódà bó jẹ́ ẹ̀kọ́ nìwọ́n náà mo rí múdé tí gbọ́ èèyàn níbi tí ájúwa sàyìn lè ṣe táwọn náà fi publicize iṣẹ́ Ànábì wa Muhammad òun lélẹ́yìí tí wọ́n gbé kalẹ̀ gbogbo àwọn olówó tí wọ́n wọ prógrámù yìí àti gbogbo àwa táwọn wò káàkiri gbogbo ayé ẹ jẹ́ káwa náà dá sí i. Àwọn àfà tí àfà wa sàyìn ń pè ìwọ̀n bá táwọn náà ní nínú mímọ̀ torí pé ohun tí Ọlọ́run bá fún yàn nínú mímọ̀ nǹkan ní ẹ̀ ni nǹkan ní ẹ̀ kó náà máa wá lọ sójú ọ̀nà ẹ̀sìn òun àwọn àfà yẹn náà ń ṣe ẹ wá jẹ́ káwa náà kún ọ̀rọ̀ wọn lórí ẹ̀. So eléyìí òun ni ọ̀rọ̀ endowment nítorí pé ní Ọlọ́run ọba Allah kò fẹ́ ká ṣorí ibú láyé àti láti kìámọ̀ ló fi já sí pé ní Ọlọ́run gbé endowment kalẹ̀ ó sì lóun fẹ́ ká ṣe kí ni wọ́n fún alẹ́ lọ́kọ́ ìrà la'allakum tuflihun ká máa ṣiṣẹ́ olóore yìí ká lè bá ṣoríire ní ìyìn ayé àti ní àlìkìámọ̀ gbogbo ẹni tí ó bá ti ṣe endowment nínú lọ́wọ́ kò tí ì rí kan ṣe kalẹ̀ fún rẹ o endowment tó sì dáa jù ní tọ́lọ́wọ́ bá fún ọwọ́ ara rẹ̀ gbé kalẹ̀ látọjú ayé ẹ̀ kó tó kú láyé so abẹ́ Ọlọ́run ọba àlá aṣọ níjẹjọ fún wa gbogbo àwọn tí wọ́n ná owó sójú ọ̀nà Ọlọ́run kódà tí ọba aṣọ ní mímọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lórí tọ̀hún. bahilun abibullahi law kana jahilan karimu aduwullahi law kana aliman. ẹgbẹ́ bá ní mímọ̀ tí ó ná ẹgbẹ́ ní mímọ̀ tó tún lówó lọ́wọ́ ẹgbẹ́ náà ti fún l'opportunity tó pọ̀ kó ṣiṣẹ́ oore síwájú Ọlọ́run ní kó náà lè kó ládá tó pọ̀. ẹni tó wà tọ̀ tí ó ṣe Ọlọ́run lóun jẹ níyà ni ọkọ́ náà wọ́n ṣe wá lẹ́ni ìyà. àwọn eléyìí poverty alleviation ni tá lè fi eradicate òṣì kúrò láwùjọ tá a bá ń ṣe àwọn ọmọ ìyá mùsùlùmí náà mọ rí ṣe wọ́n sì ní àjọjẹ òdùn bẹ́ẹ̀ ni pé ò ní. Ànábì ní nǹkan burúkú ni fún mùsùlùmí tí àwọn ọmọ tí ẹ jẹ tọ́kí nínú ilé tó ń gbádùn tí mùsùlùmí kan sí wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀dẹ́dẹ́ ń pa òun. Sallallahu alaihi wasallam. Ànábì ní ẹni tó dájú nínú yín òun náà lẹ́ni tó já sí pé ní ìwà dáadáa ó ń tọwọ́ ẹ̀ jáde sáwùjọ. So tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá wa nurse Islam Ànábì ní Bashiru ẹ mọ fáwọn èèyàn ní ìrọ̀dùn ẹ mọ da àwọn èèyàn nínú wala tuwasiru ẹ mọ ṣe ìfúnpinpin máwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ la yu'minu ahadukum kò sẹ́ni náà tá a pè lórí gbàgbọ́ ní hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi àtàwọn bá ń fẹ́ fọmọ ìyáwó ẹrú tá a fẹ́ fúnra wa ìgbà yẹn látọ̀dọ̀ onígbàgbọ́ níwájú Ọlọ́run ìtawé yìí ó mọ ó mọ̀ bá o ṣùgbọ́n ìtọ́ dájú ní pé ká dàjẹ́ ìsìtì ẹ̀ ká dẹ̀ fi ṣiṣẹ́ ṣe ká náwó sójú ọ̀nà Ọlọ́run ká fi owó rẹ̀ sí lọ́wọ́ gbogbo ibi táwọn Ànábì ká yìí táwọn sábẹ́ Ànábì náà náwó sí ẹ̀ka náà náwó sí ibi tí àbọ̀wò bá ti jẹun ẹja ṣe bọ́wò fún wọn ìyá ọ̀nà ló jẹ wọ́n lè kan ẹja gbìyànjú káwọn náà ṣe di tiwa ẹlòmíì lọ́wọ́ tí ó fi ra transformer mẹ́rin márùn sádùúgbò òun náà wọ́n máa dá 500 1,000 òun náà tún máa bá wọn dá. a máa dá kò lè kówó tiẹ̀ lẹ̀ kó rà fún wọn. òun náà tún máa dá àwọn ayé àti tó gbé dalẹ̀ kí á. gbogbo eléyìí nǹkan burúkú ni nǹkan tí ò dá ni. so ẹ jẹ́ ká ṣe bí ẹ̀sìn Islam ṣe kọ́ wa ká lè bá aṣọre ní ẹ̀kọ́nà kó ṣe wá lóríire ní ayé àti láti kí àwọn iṣẹ́ eré ọ̀rọ̀ rẹ̀ tá a ṣe tá a fi dán lóríire kọ́nà kó ṣe lọ́rùn fún wa. wala subhanaka Allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé púpọ̀ ustazu wa fún ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún wa láàárọ̀ yìí Ọlọ́run bá má ṣe bá wa kún yín ẹ ṣé púpọ̀ tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹ tún máa continue pẹ̀lú wa torí pé àwọn èèyàn ń sìn ohun tí eré tí gbogbo everybody ń sá bọ́yẹ̀ fẹ́ ṣe Christmas bọ́yẹ̀ fẹ́ ṣe New Year àti ń ráwọn àfáà tó ti ń lẹ pósítà tọ́lọ́hun ò pè wọ́n sí tọ́lọ́hun ò pè wọ́n sí tálọ́dé ò fi kọ́ wọn kò fi kọ́ wa o alẹ́bíṣẹ́ ni máa ń ta sápá àdìkọ́ ní fọwọ́ mi níwù ẹ̀tọ́ bá ti kọ́ sí ìjọkọ́ òun náà ti dára wọn kọ́ lọ́wọ́ pèlè àwọn ọdún yìí tó kọ̀ sí ẹ̀. àti ń rí àwọn ọmọ tó kéwú Cairo rídọ̀ kéwúgbèmí onóhun rídọ̀ kéwúgbèmí ó tún ṣe fídíò ó tún máyà Kùránì wá ó ní kò sáburú ń bẹ́ẹ̀ ó ní kò sáburú ń bẹ́ẹ̀ ó dẹ̀ ń kéwú lọ́wọ́ ní Cairo
ọmọlé kéwú ni o a máa gbé fídíò ẹ̀ wá lálẹ́ yìí tí ó gbé wọn máa rí ẹ máa gbọ́ látẹnu ẹ̀ tó fẹnu ara ẹ̀ sọ ó ní kò sábúrú ń bẹ̀ kò yé wa o àwọn tó kéwú nìyẹn o kéwú irú èmi olódo ṣẹ́rí ànábì sọ bẹ́ẹ̀ ànábì ti sọ sallallahu alaihi wasallam ó ní ẹni tọ́lọ́wọ́n bá rore ayé àti tọ̀run wò yúfà kíwù fi dín ọlọ́wọ́n afúnlágbọ̀ yẹ́sì ànábì ló wí bẹ́ẹ̀ o ẹni tọ́lọ́wọ́n bá rore ayé àti tọ̀run wò ọlọ́run bá rore rò tó rore rò afúnlágbọ̀ yẹ́sì ọ̀rọ̀ ànábì nìyẹn o ànábì ò sẹ́pọ̀ máa mọ kéwù ẹ̀wò kéwù làwọn ẹ̀pọ̀ nǹkan o wọn ò lágbọ̀ yẹ́sì tó bá yẹ kó lágbọ̀ yẹ́sì ni kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ new year ṣé. wrong application ni wọ́n ní. ó ti gbogbo wa dẹ̀ mọ̀ pé kò rújú. sí kánọ́bì tó dé náà ti ń ṣe wáì tánọ́bì ò ṣe é nígbà tó ń ṣe pé kò sábúrú pé àti mùsùlùmí bá dúpẹ́. ò ń bọ̀ ẹ jẹ́ kí n play ẹ jẹ́ kí n wá fọ́ìsì ẹ̀ jáde láàárọ̀ yìí. torí tí bá ń wo kí ni máa ń wò pa ẹ wà àwọn ọmọ tó lọ kéwú lé kéwú ẹwẹ́ tó lọ kéwú tó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáhùn bílú pé àwọn ọ̀la ẹ̀sìn làwọn gangan wá ní mújírímù èmi ò rírò àwọn èèyàn ìran woman rubbish báyìí rí o. àwọn ní kírímínà mújírímù kírímínà. ó dẹ̀ kéwú kí wàá lọ kà ìwọ ọmọ tó lọ kéwú mò ń bọ̀ jẹ́ kí n wá bí máa gbé sí i fọ́ìsì ẹ̀mí o àyè máa bá gé fídíò ẹ̀yẹn sí ni mò ń bọ̀ fẹ́ bá gbé fọ́ìsì tó ti sọ̀rọ̀ yẹn gángan sí. Mashallah. kẹ́yìn náà tún gbọ́ kẹ́wú ẹni tó sórí ibú parí nínú ọmọlé kéwú téèyàn bá sórí ibú parí a máa sọ ọ̀rọ̀ báyìí já ilẹ̀nu ẹ gbọ́. tuntun ká dẹ̀ fi ìdùnnú ká fi hàn ìńtà máa rò kẹlẹ̀ nígbà tó wá ní kí ni wọ́n fẹ́ dùnnú sí anábì sọ pé kò ń bẹnu àwọn àdìs pánábì ní kí ẹ̀rọ wọn fi ojoojúmọ́ dunnú tó túmọ̀ sí pé àwọn ọjọ́ tó fi lè mọ́ dunnú wá tó bá wá kà sọ́sọ́ àwọn ọjọ́ kan pé ó kéèrò ọlọ́run bá ṣoore fún mi kí n dúpẹ́ nínú ọjọ́ báyìí irú nísìn for example ní tá à ń pè ní alginaru kọ́lọ́run rọ̀ ìrọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà ló fi rọ̀ ìrọ̀rọ̀ tó bá lówó ọ̀rọ̀ ni tó bá lálàáfíà ọ̀rọ̀ ni tó bá mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ni tọ́lọ́run bá fún ẹ ní yọ̀ǹda pẹ́ ní ẹ̀gùn ọ̀rọ̀ ni nígbà tí wọ́n wá lo January tó December tọ́lọ́run ò ní okú tó dẹ̀ kàgbákò tó bí àdúgbò rẹ tọ́lọ́run bá ṣe fún iye mo fẹ́ fi ìdùnnú hàn àdìsá níbi kan bẹ́ẹ̀ o ìdèhárù gínà mìíràn ṣókù tó bá jáde pé ó dá January 1 mo fi dúpẹ́ fọlọ́run pé èmi náà mú ọdún tuntun ọlọ́run ò jẹ́ kémi náà sọ́kú báwọn èèyàn tó ti lọ ṣe lọ ìdí ọdún mi tẹ́mi dọdún mi kò ń ṣe pé mo mọ̀ ẹ́ ṣe ọlọ́run fún mi lẹ́bùn rí ṣé ìyẹn ta kọ ọ̀rọ̀ ànẹ́bí àbó ta kọ Al-Qur'an. ẹwù ọmọlé kéwú ẹwù ọmọ kéwú ẹwù ọmọ tó ń ké eléyìí wà Cairo ẹwù olórí ibú January 1 pé wọn náà mú ọdún tuntun. bí àwọn àfáìsì bá ríro eléyìí ohun tí wọ́n mọ̀ sọ ni pé inna lillahi wa inna ilayhi raji'un. ó ní pé nǹkan burúkú ló ṣẹlẹ̀ yẹn. látẹnu ọmọlé kéwú tó dẹ̀ ń kéwú lọ́wọ́ Cairo ọlọ́run má jẹ́ aṣọ orí ibú o. àmín. ọlọ́run ó di lálẹ́ fún a máa gbé fídíò ẹ̀ gangan wá ní a máa gbé sí òǹgbárí rẹ̀ wọ́n ti ń ṣépè fún lórí Nigerian latest tẹ́bá lọ sórí Nigerian latest Islamic lecture àbí kí náà pè wọ́n ń ṣépè fún lọ́wọ́ ń bẹ̀ ni pé olórí ibú lélẹ́yìí o rẹ̀ pé ẹ mùsùlùmí aṣinilọ́nà lélẹ́yìí tí yóò bá ṣe orí burúkú parí àmọ́ sọ orí ìjáde. anáde ní nínú tóun bẹ̀rù fún àlèwúmọ̀ yìí nígbẹ̀yìn wọn ni àwọn àfa aṣinilọ́nà kọ́lọ́n jọ kọ́mọ̀jẹ ká wà nù wọn. àmì ọmọkùnrin yìí náà ló sọ pé kí ló burú nu ká ju ọ̀pọ̀lọ òun náà ni o òun ló sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ rí. àbúrò Àníkàyé. Àníkàyé ní pé kí ló burú nu ká máa lu ọ̀gá Àníkàyé náà wà lè kéwú. ṣé wàá dámọ̀ ta kó ká jí ọ̀pọ̀lọ wà ní ṣé wàá dámọ̀ àmú wa tó bá di jọ́ mẹ́jọ. ẹ mú wá ká máa jó ọ̀pọ̀lọ ká máa jó ogbó òsì ẹ̀yin ẹlẹ́bọ rọ́dọ̀rọ̀dọ̀ ọlọ́ba máa ṣe ìṣẹ́ran tó bá di next week ustazu
ẹ ṣe gan o máa kàn sí yín padà inshallah ẹ ṣe gan ọlọ́ba máa ṣe máa pọ́n yín lé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Alright sir. adúpẹ́ fọlọ́run sheik wa Musliudeen wọ́n ti kó lórí program pẹ̀lú wa adúpẹ́ fọlọ́run o fún ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe fún wa ẹ̀yin ọmọlé kéwú tẹ́lọ́ ń kéwú káàkiri gbogbo ẹ̀yin èèyàn sẹ́yìn náà rí irú ọmọkùnrin yìí bó ṣe lè wù kó kéwú tó ṣé ìmọ̀lélẹ́ yìí tẹ́lẹ̀ ìbá wa dé Nàìjíríà kí ló fẹ́ máa kí ló wà ẹ̀kọ́ wo ló wà lára ẹ̀ ẹ̀kọ́ wo ló wà lára ẹ̀ òun náà ní òun fẹ́ dáre kéwú lẹ̀ irú àwọn ọmọ rọ́ndọ̀rọ̀ndọ̀ yìí tó lọ kéwú yìí náà máa ń wá ẹ̀rí fún gbogbo tó ń jáburú láyé téèyàn bá ń ṣaburú irú wọn ló máa ń bá wọn wá ẹ̀rí ó wà náà wọn tó ń bá wọn wá ẹ̀rí mọ̀lúdì tó ń bá wọn wá ẹ̀rí gbogbo tọ́lọ́hún ṣe léèwọ̀ ó máa bá wọn wá ẹ̀rí pé kò sáburú ń bẹ̀ ẹni tó bá wọn wá ẹ̀rí ọ̀pọ̀lọ pé kí ló burú nu kẹjọ ọ̀pọ̀lọ ọmọkùnrin yìí ni òun ló ṣe fídíò pé kí ló burú nígbà tí mo sọ̀rọ̀ bàbá lówóró pé bàbá lówóró sọ pé kẹfì bísímìláì kẹfì dípò ọ̀fọ̀ bàbá lówóró ń tẹ sọ kò bá sìlámù mu ń tẹ sọ ó takò tọ́lọ́hún sọ ó takò tánàbí sọ bàbá lówóró tí mo ń parọ́ pé ṣé ń rọ́bì ń tẹ sọ yóò dá o ọmọkùnrin ni bàbá ní kẹfì bísímìláì dípò ọ̀fọ̀ ṣé tí bàbá sọ kò ráìtì ni ṣé kò ráìtì ni bàbá ráìtì náà pé ẹ lè fi bísímìláì dípò òun náà sọ pé kò sáburú ń bẹ pé tí bàbá tún ṣe ló dáa pé bàbá ní kẹ má pọ̀fọ̀ kẹ fi bísímìláì dípò ọ̀fọ̀ kí wàá ló wá burú ń bẹ tábà lọ gbòògùn tó bá jó gbogbo ọ̀pọ̀lọ́ àti gbogbo àtọ̀gà tó jó gbogbo ẹ̀pọ̀ tó bá ní ká pọ̀fọ̀ sí bàbá arọ́bíù ní kẹ má pọ̀fọ̀ sí according to you ìwọ ní kí ló burú ní ká lu ọ̀gà dàsúkò tá a bá mú ọ̀gà tá a jó gbogbo ẹ̀ papọ̀ mọ́ oní kò sí tó burú ní ká lu ọ̀pọ̀lọ́ tá a bá mú ọ̀pọ̀lọ́ tá a bá jó tá a ṣe gbogbo ẹ̀ tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ tó bá yẹ pé yẹ ká máa péré kájá ewé gbé kájá ewé àlè gbogbo òṣìṣẹ́ máa ń ṣe kẹjọ gbogbo ẹ̀ pọ̀ kẹ wá máa pọ̀ ọ̀fọ̀ tí ẹ kó wá pa sí ká fi bísímìláì dípò ẹ̀ oní kò sáburú ń bẹ̀ a lè fi bísímìláì dípò ọ̀fọ̀ wọn náà jẹ́rìí sí o support bàbá lówóró ìhun ló gbé ẹ ló fi lọ tẹsẹ̀ bẹ́sẹ̀ tó fi lọ sọ̀rọ̀ pa pé a lè jọ́pọ̀ lọ a lè fún ẹlẹ́rìí pàná bíi náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ olórí ibú èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ àwọn dókítà lọ bá lọ bí mọ̀ ọmọ mo tún tó àdìsí yẹn tún sọ fún ẹ wọ́n lọ bá lọ bí pé àwọn máa ń lo ọpọlọ fún àwọn dókítà ló lọ bá lọ bí o àwọn dókítà lọ bá lọ bí mọ̀ ọmọ pé wọ́n ní wọ́n lọ bá lọ mọ̀ pé wà àná bí a máa ń lo ọpọlọ a máa ń lo pátá ọpọlọ fún ìwòsàn bákanbákan dókítà ni kò ń ṣàwọn babaláwo o kò ń ṣe olóògùn o àwọn dókítà lọ bá lọ bí o torí tí wọ́n bá fẹ́ ṣe babaláwo ẹ ọ̀tọ̀ ni babaláwo ọ̀tọ̀ ni ṣíríkù tí yín ẹ má dàpọ̀ mẹ́sìn nígbà tó lọ bá lọ bí pé àwọn máa ń lo some part of ara ọpọlọ fún fógùn fún bàbá ànábì ni ẹ má lo ọpọlọ ẹ filẹ̀ ẹ lọ wá àkàn mi kẹ lò ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ni ẹ jẹ́ kọ́pọ̀lọ́ lo ẹ̀fọ̀ ọpọlọ lẹ̀ ẹ má lo ọpọlọ ara ànábì fírí ọpọlọ ọmọkùnrin tó sọ̀rọ̀ yẹn tá a máa gbé fídíò ẹ̀ wá lálẹ́ yìí ó wá bọ́ta onírọ́ ànábì ò sọ bẹ́ẹ̀ pé irọ́ ni owó gbàdísì ẹ̀wọ̀ owó pé irọ́ ni owó ànábì ò sọ bẹ́ẹ̀ ara ó tún wá parọ́ ńlá oníṣẹ́ kàlùbá ní ṣe pàdísì yẹn kẹ má lò ó pé dọ̀ yìí pa ṣẹ́ kàlùbá ní ṣe pé òun gbàdísì yẹn rí ó sọ bẹ́ẹ̀ oníṣẹ́ kàlùbá nínú òun gbọ́ rí mo wá kẹ́rì wá fún pé ṣẹ́ kàlùbá ní gangan ṣe pé àdísì yẹn authentic ni pé irọ́ ló ń pa ó wá mọ̀ pé irọ́ ló ń pa ó wá fẹ́ hide ó ní àmì ní mi ní sọ mi ní fún Saheed Shittu lé sí mọ́ ẹ̀wọ̀ ọmọlé kéwú à ń sọ̀rọ̀ pàánà bí Muhammad sọ pé òun wá lọ mú ẹ̀rí wá lọ́dọ̀ àwọn dókítà òyìnbó pé àwọn dókítà òyìnbó ó wá ń ka pòfẹ́sọ̀ kìnnì kan ó sọ pé ẹ lè lo ọpọlọ fún kìnnì báyìí ànábì olórí ibú ànábì sọ̀rọ̀ tó o bá ń ṣe olórí ibú èèyàn ni ànábì sọ̀rọ̀ ó mú ẹ̀rí wèrè kan wá tá ló ní tán ẹ̀yin ìyá tẹ bírú àwọn ọmọ kọ́ mọ báyìí ẹ máa ṣàdúrà fọmọ yín tó rántí di olórí ibú o à ń sọ̀rọ̀ pànàbì sọ pé òun mẹ́rin ẹlòmíì wà ànábì sọ pé àbọ̀ ọmọ báwọn èèyàn fún yàn lẹ́rìí ọtí pọ̀ ọtí dá lára kùránì dẹ̀sẹ̀ pé kò dà dásùpọ̀ olè wẹ́rì fọlọ́tí náà nìyẹn o pé tó bá mu champagne
kó wá fi Coca-Cola mix ẹ̀ ó máa jẹ́ kó sùn wá relax àbí sọ́ọ̀mù kan máa sọ fáwọn èèyàn kó mu champagne kó fi Coca-Cola mix ẹ̀ ó ṣe mú yẹn wá as proof mu wá kó sórí ibú tó ta kú mọ̀ pé lórí ibú ni alánà bí sọ̀rọ̀ pé báyìí ìwọ wá mú ẹ̀rí professor kan ẹ̀rí doctor kan ànábì Muhammad sọ̀rọ̀ òmùọ́rọ̀ ànábì ògbésẹ́gbẹ̀ẹ́ òfò ọlọ́run má jẹ́ kí n ṣe orí burúkú bá ọlọ́run má jẹ́ ṣe orí ibú o tí yóò bá yọ olórí burúkú parí à ń sọ pé ànábì sọ pé láyé ànábì gangan ìkọ́nú àwọn sàábé ó dà pé Abdullahi ibn Abbas ni àbí ó dà pé Abdullahi ibn Abbas ni ó ń sọ̀rọ̀ fáwọn sàábé tó kù nígbà tó ń bá wọn sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ó dà pé ó dé bá wọn ń bẹ̀ ó wá ń sọ̀rọ̀ wá sọ pé ànábì Muhammad sọ pé èèyàn àwọn kan wá sọ pé Umaru náà sọ báyìí o Abubakar náà sọ bẹ́ẹ̀ wá ní akulu kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam pàtàkùlùnà kọ́lá Abubakar wa Umar nípa orí yín dàrú ni mo sọ fún ìpàdé bí Muhammad sọ pé ẹ̀yin wá sọ pé Umaru sọ pé Umaru tani Abubakar tẹ̀ sọ Ànábì sọ pé ìwọ ọmọ àlè játijàti ó wá mú ẹ̀rí professor wa ẹ̀rí àwọn doctor wa à ń sọ pé Ànábì Muhammad sọ pé ó wá lọ mẹ́rin àwọn professor ṣé irú ọmọ àlè yìí tó kéwù rídọ̀ kéwù gbèmí yẹn ṣé irú ọmọ àlè olódo yìí onírọ́ tó ń twist ọ̀rọ̀ Ànábì lọ síbi tó fẹ́ ó wá àyà Kùránì tó mú wá yẹn tó fi ń báàkì òṣì tó ń ṣe yẹn ṣé Ànábì Muhammad ò gbá àyà Kùránì yẹn rídọ̀ kéwúgbèmí ṣé Ànábì Muhammad kò gbọ́ àyà Kùránì yẹn àbáwọn sàbí Ànábì wọn gbọ́ Kùránì yẹn kó jẹ́ pé wọ́n lo ẹ̀ṣẹ̀ wá ń tú pé kò sáburú ń bẹ̀ Ànábì ò gbọ́ yé pé òṣùpá ìràwọ̀ Ọlọ́run ló ní wọn Ọlọ́run ló dá wọn àjíyàn ó wá ní àwọn tó ń fi òṣùpá tó ń fi pa àwọn tó ń fi òrùn ká oṣù kò sáburú ń bẹ̀ tó bá wá celebrate ọdún yẹn dàsú pé ṣó mọ̀ pé àwa náà ní ìtànkà nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀ àwọn ológun wọ́n ní iye ọdún tó ń kà ìwọ náà wọ́n ìta lè bá wọn celebrate yẹn náà ó dẹ̀ ló kéwú ẹ̀yin mú àlè tẹ́ ń kéwú káàkiri tẹ́ ń kéwú yìí lágbọ́ yẹ́ẹ̀sì o ẹ̀yin èèyàn ẹ̀lájú yẹn shine face lè bá wọn celebrate New Year lè bá wọn celebrate Christmas wọ́n ti ń celebrate ẹ̀ k'Ànábì Muhammad tó dé ṣ'Ànábì celebrate ẹ̀ simple like ABC ṣ'Ànábì celebrate ẹ̀ rí ọlọ́pàá bá ṣe ìṣíjú àmì ẹ̀wò wa ó di lálẹ́ fún ẹ ó kàn kéwú ọlọ́pàá jẹ́ akéwú òfò torí tí èèyàn bá lọ kéwú òfò ni irú tó ń jáde lẹ́nu wọ ọmọ tó ní kéwú káròyìn kò ní jáde lẹ́nu ẹ o torí ó tiẹ̀ ti ṣó pé ẹ̀kọ́ kárárúbáwá wá mẹ́rin wá a máa ń mọ̀tàmọ́ ohun táwọn Ànábì ò sọ ibi táwọn Ànábì ò lu ọ̀rọ̀ sí a máa lò ó sí ibi tí Kùránì ò lọ a mú wá láti fi báàkì orí burúkú wọn irú wọn ìwọ tó ń wẹ́rì kẹ́ máa jó nǹkan káàkiri ohun tí ò rújú tó clear ẹ̀ ń wẹ́rì orí burúkú ọlọ́pàá bá ṣe ìṣíjú àánú ẹ̀wò wá o ẹ̀yin ọmọ tẹ́ ń kéwù kiri ẹ̀yin ìyá wọn ọlọ́mọdé kó bí wá ṣòfò ẹ wo orú ọmọ yìí ṣé ò ti ṣòfò báyìí ní ìṣépè fún ẹ o ṣé ò ṣòfò ṣé ò ti wà nú ẹni òfò báyìí Ànábì sọ̀rọ̀ ó yẹ kó ti bọ́ta kó tiẹ̀ lọ ṣàtúnṣe ọ̀rọ̀ tó sọ yẹn Ànábì sọ̀rọ̀ pé ìgbọ́dọ̀ jó pọ̀ lọ́wọ́ dẹ̀ mẹ́rin àwọn dókítà wa Ànábì sọ̀rọ̀ Ànábì Muhammad Ànábì sọ pé Ànábì sọ̀rọ̀ kan ó dẹ̀ ń rọ́dún ó ń ti ọ̀rọ̀ Ànábì dànù ó dẹ̀ mú ẹ̀rí àwọn pòfẹ́sọ̀ wa Ànábì sọ pé òun mẹ́rin àwọn dókítà wa ọlọ́mọdé aṣọ orí ibú o ọlọ́mọdé ká ṣe orí burúkú o kò sẹ́ni tó ṣe orí burúkú tó ẹni tó ṣe irú ẹ̀ pé Ọlọ́run sọ pé Ànábì sọ pé nínú ẹ̀sìn wa wà ló mú ẹ̀rí àwọn dókítà olóńgbé wa ẹ̀yin ìyá tẹ́ bí ọmọ yẹn tó ń jẹ́ rídọ̀ yẹn kéwùgbèmí ẹ̀yà tètè pé ọmọ yẹn ti ń ṣorí ibú o ti ń ṣorí ibú ọ̀rọ̀ Ànábì ó ti ń fi sẹ́yìn ó wá ń gbé ọ̀rọ̀ àwọn ẹni ayé ọ̀rọ̀ wọn ló ń gbé sókè
tí ò bá sórí ibú ni why tó sọ pé ẹ lè celebrate new year àbí kò sí wọ́n ti ń ṣe new year 500 and something years kánà bí mọ́ 500 and something years kánà mọ́mọ́ tó dé ọ̀jù bẹ́ẹ̀ lọ gan kánà mọ́mọ́ tó dé àná ti ń celebrate new year o àwọn Rome wọ́n ti ń ṣe kánà mọ́mọ́ tó dé ànábì dé bá wọn wọ́n yìí ń ṣe lójú ayé ànábì ṣànábì bá wọn ṣe é rí ìwọ ní kò sábúrú ń bẹ̀ ẹ lè ṣe ọdún tó dé bá wa láyé ìyá lè celebrate ẹ̀ ọlọ́mọdé aṣọ́rí ibú o ọmọlé kéwúdẹ̀ ní wọ́ yìí kí láǹfààní kéwú òfò tẹ́ ń ké ẹ̀yàn mú àdánù ọlọ́ọ̀bá máṣẹ́ ìṣíjú àmẹ́ òwà ó di lálẹ́ fún ẹ báyìí lálẹ́ wàá gbóhùn ààrẹ àwọn ẹ̀yin náà kú mọ̀ pé èmi ò fi báyìí ṣeré n táwọn àfáà yín ò tó bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ tó bẹ́ẹ̀ táwọn àfáà yín tẹ́mi ò gbé wàhálà tiwa nẹ̀mí tí wọ́n máa gbé ọlọ́ọ̀bá máṣẹ́ ìṣíjú àmẹ́ òwà o kíní account number tí ẹni ká máa fi síbẹ̀ òun nìyẹn la gbé sínsìn nítorí kálukú bá ní láti fi support program torí internet fẹ́ ṣe o a ní plan fún àwọn bá ṣe fẹ́ máa broadcast kíní wa live lórí live ní kọ́kọ́ o lórí bá fẹ́ wọ orí àwọn cable tv tó wà Nàìjíríà àwọn cable tv a fẹ́ wọ orí ẹ̀ but ìnáwó ni o nítorí kálukú bá ní láti fi support torí Ọlọ́run ẹ gbìyànjú ẹjọ́ nítorí Ọlọ́run ìtẹ́mi ní lágbára èmi ti ra àwọn equipment kan tẹ́mi náà ti rà sílẹ̀ tá a ti ń òun ni ààrẹ náà là ń lò tá a fi ń connect máwọn àfa wa yìí tá a fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ọlọ́ba máa ṣe rọrùn ọlọ́ba máa ṣe ìyọnu sí wa o a dẹ̀ máa ṣe àwọn tí àwọn ọlọ́ba máa ṣe ìṣíjú àná ẹwà jàre gbogbo nǹkan tá a máa ṣe àtà tó ní kálukú bá ṣàrìn lágbára ẹ gbìyànjú ọlọ́ba máa ṣe àbò wa láṣìírí ìdáwọ́lé gbogbo akọ́lọ́njọ́ yọrí sí dáadáa tó bá di ní aago mẹ́sàn-án alẹ́ aago mẹ́sàn-án náà ni tó bá di láago mẹ́sàn-án alẹ́ ọmọ tó wà ní Cairo yẹn àfáàwá Sulaimon nọkíbù làbúrọ́ọ̀rù àwọn gan ti wo fídíò yẹn èmi lẹ́ẹ̀kẹ́ mi ṣe prógrámù mi ṣùgbọ́n náà wọ́n ń bọ̀ lálẹ́ yìí lórí ọ̀rọ̀ gbogbo tó kóòtù yẹn èmi mọ̀ pé onírọ́ ni o ṣùgbọ́n àwọn náà wọ́n ń bọ̀ wá bá gbogbo irọ́ tó pa nínú ẹ̀sìn tó wá mú Kùránì tó fẹ́ fi sórí burúkú ó lè sórí ibú o tó fẹ́ sórí burúkú lọ́dọ̀ orí ibú ẹ̀ ṣe ìwọ nìkan pẹ̀lú àwọn ẹbí ẹ má fàáyà Kùránì báàkì orí burúkú yín ìwọ àtàwọn ẹbí ẹ ẹjọ́ lọ́ máa ṣe o wà lè jó mẹ́sìn pé ẹ lè celebrate new year a lè celebrate new year ìwọ àtàwọn ẹbí ẹjọ́ lọ́ máa celebrate new year yín lọ àní ẹ má celebrate ẹ àti mọ̀ pé èèyàn kò ní sórí burúkú tó ẹ jẹ́ pé ó takò tọ́lọ́hún sọ tálọ́ bí mọ́mọ́ sọ èèyàn kò ní sórí burúkú ẹni tó sórí burúkú náà ló máa takò tó máa mọ́rọ̀ Ọlọ́run àwa fi sẹ́yìn amọ́rọ̀ ànábì àfi sẹ́yìn ẹni tó ti sórí ibú ló máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá máa ṣàṣìjú àná òun wa o Ọlọ́run bá máa ṣàyọnu sí wa ìdáwọ́lé gbogbo wa Ọlọ́run jọ máa ṣàjọyọrí sí dáadáa Ọlọ́run má jẹ́ àpòfo má jẹ́ àròfo má jẹ́ kọ́rọ̀ gbogbo agúnlẹ̀ sébùté òfo ọlá yìí títóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run àlùbáríkà subhana rabbika rabbil izzati amma yasifun wasalamun alal mursalin walhamdulillahi rabbil alamin fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yin pé sá. ó pe otun lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kè fọlọ́ngbò nílé ṣe hajj
mọ̀sùrù ṣe hajj pẹ̀lú súnà ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931. Haji Mosuru ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé.